Afana. That up there. I don't take this one. The devil. Sorry, my God. What is that? Baba, kò ṣeré bẹ̀. Kó bẹ̀. Ṣe bó ṣe wù. Ẹyọ ọmọ náà ti jẹ́ pàdé. Kọ́ba ṣí, kọ́ba là, kọ́ba ṣẹlẹ̀, kọ́ba là. Wọ́n ti sanwó bàbà. Àti èyí ti wọlé. Bàbí kí ló dé? Bàbí kí ló dé? Bàbí kí ló dé? Tí wọ́n client lọ ta nídà ẹni. Jọ torí Ọlọ́run kí ni problem ẹ nínú ilé? Problem náà nípa tó ń gbé nílé náà ni. Kò ṣẹ́jú ẹ̀ ẹjọ́ bàbá láńlọ́ọ̀dù ni. Yes, tí ò bá ṣe bàbá láńlọ́ọ̀dù tó kẹ́ran mérò kò ń ṣerú èmi àti ẹ̀ ló yẹ kájọ máa gbénu compound kan náà. Gbé president wa. Ó ti kẹ́ran mérò torí kò ń ṣe ìgbàgbé kájọ máa gbé. Ọlọ́pàá fọwọ́ máa tẹnu bọ́lẹ̀ kiri nílé. Wọ́n máa ṣẹ́ni àtọ̀rẹ́ mi kiri. Ó máìdì bísíǹsì àti ọ̀rọ̀ lọ́wọ́ ṣá. Torí pé àjọ àánú ilé náà nẹ̀yìn gan máìdì bísíǹsì bí ìyàwó ọ̀rẹ́ mi lè fi ṣe lọ́wọ́ fìnnánù. You see your life outside. Ọ̀gá ìyàwó ẹ̀ tẹ́ gbé wá sí pàlàbà sí pàbó yẹn tẹ́ gbé wá sínú ilé à ń ṣàlàyé fún ẹ kẹ́ lè mọ̀ wípé level pass level àwa ju level olóòórùn tẹ́yìn ń gbé kiri yẹn lọ ni kí ló kàn mí pẹ̀lú tiẹ̀. Yes. Ok ẹ̀rọ àbùsù àrà. Ó jókòó sí ìgbòho kí ló dùn mẹ́ ṣé àwọn oṣù àtàwọn tó kù ẹ̀dá ẹ ti face problem ẹ̀dá sílẹ̀ nílé. Àbúrò pé mi rí yín lánàá bí tẹ́ ti ń fún bàbá ní ọtí mu tẹ́yìn tí gbogbo ẹ̀bọ̀n wọn lẹ́nu táwọn náà ń jójó wèrè tẹ́yìn jójó arìndì wo bàbá ti kú láàárọ̀ yìí wọ́n tẹ̀ ti máa kú. Tó bá nígbà tó ń gbé bàbá yẹn jáde àwọn ọmọ báyìí bó ṣe lọ ni tó bá yọ kàn bọ̀ ọ máa ń pọpọ́ lẹ́nu ló ń pọpọ́ lẹ́nu. Mo dẹ̀ sọ bàbá yẹn ń gbé bó yẹn ń gbé sílẹ̀ ló ń datọ́ wá lójú kan datọ́ ọmọ rẹ̀ ń sọ kí ni ti pọ̀ jù bàbá yẹn padà kù fọ̀ mí. Ọ̀gá mi tó tiẹ̀ ní ìbọn tí lọ́wọ́ ẹ̀ máa sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀jẹ̀ kí ló ṣe máa dúró ní kí ẹnu òun ló pa bàbá ó ti wọ́n gbà lọ́wọ́. Ẹ káàárọ̀ màá ọjọ́ á jìnnà síra wọn o. Ọjọ́ orí burúkú yìí wò ló jìnnà síra wọn. Ọ̀rọ̀ èèyàn bàbá ńlá yìí wò lẹ̀ ń kú. Wọ́n sọ pé wọ́n ní pé bàbá kú ni ìwọ. Bàbá ìyáláyà yìí wò ló kú. Ṣé kì í ṣe ìwọ ló fún bàbá lọ́tí mu ni? Màá ní kó bá ẹ̀. Màmá ẹ wò jẹ́jẹ́jẹ́jẹ́ wa la jókòó lánàá
tá a ṣe fàájì wa o tí Alonzo ẹ̀ ṣe cash out bàbá adé ti rẹ gbogbo ọtí lẹ̀ jẹ́jẹ́ wa dẹ̀ adókòrò àtàwọn ọmọ tí wọ́n bàbá dẹ̀ débẹ̀ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí gbé ogbẹ̀ náà gba ogbẹ̀ náà mú ọgbà tó wà Alonzo ọmú ọgbà tó mi ọmọ ọgbẹ́ tilẹ̀ ọmú kúrò àwọn díẹ̀ lókun wọn ti ṣubú sílẹ̀ èmi kan mo gbé wọn màmá. ṣé pé wọ́n lọ fẹ́ pa ọkọ mi? rárá ọmọ. Ìwọ ló fọ́ ọkọ mi lọ́tì mú. Wo tí ìkọ̀kọ̀ bá ṣe ọkọ mi, tí ìkọ̀kọ̀ bá ṣe ọkọ mi, màá fi ẹ, màá wọnú ayé ẹ lọ, màá bà gbogbo ayé ẹ jẹ́. Tí ìkọ̀kọ̀ bá ṣe ọkọ mi, mo yí, màá fi fún yín fọ́ fèrè. ẹ wo ìyá wa ẹ ṣáà ti ẹ̀fà lé mi lọ́wọ́ báyìí kí n lọ́ba yín fáwọn agbófinró àwọn ọlọ́pàá kí mo ṣe máa dúró tí máa sì ń dé bèbè ẹ̀wọ̀n ní kí ní burúkú oníwàhálà máa fọlọ́pàá gbé àtọwọ́ àti irú ẹ̀ gbogbo wọn ni máa fọlọ́pàá gbé. Jẹ́ kí wá sọ fún ẹ o ibi tẹ́ fojú sí ọ̀nà ìgbàdẹ̀ o ṣó ti yẹ ọkọ tèmi kò sí ìkọ̀kọ̀ tó ṣe o alákọ̀ọ́ní mi kò dẹ̀ ní sí ìkọ̀kọ̀ tó máa ṣe ṣó ti yẹ yín oògùn tó fẹ́ lò ní mo á mú owó nílé pé kí n lọ rògbòn fún kí n dẹ̀ ṣe oúnjẹ fún kó jẹ wo tí bá padà dénú lẹ́yìn ẹ gbádùn ní bó ìbò ṣe gbádùn sìgá. ẹ má pẹ́ ìyá wa. màá ní problem màá ní problem nínú yìí. Yàwó. Sà. Àwa nìyẹn. Ẹlẹ́dà. Ẹlẹ́dà. Kò dá kí ọmọ báyẹn rìn kọ́mọ́ tó o bá sọ̀rọ̀. Ṣé n tọ́ yẹ kó gbé ọdọ sútù ló gbé ọdọ sútù? Nǹkan kan náà ló gbé yàn lọ sí ètò. Ẹni lórí fífò bá gbé débẹ̀ sí odò. Bí kú ọba pààyàn kọjá kú rè. Sọ yẹ kó rí bẹ́ẹ̀. Ìwọ lọ́jọ́ orí ẹ̀. Ìwọ. Irọ́ ìṣe kò. O síkì àtẹnujẹ ló pa ẹ́. Àtẹnujẹ. Àtẹnujẹ ni. Ẹ kú sẹ́ni gbogbo ìtẹ́ sọ ẹ fi gbogbo èyí lẹ̀ nǹkan kan náà ni ó gbé yàn lọ síbítù kí ẹ sì mọ wá wojọ́ kì í ṣe nǹkan tí mo mú ló gbé mi lọ síbítù ó ti rẹ̀ mí láti inú tẹ́lẹ̀ àti bí ìkànnì ẹsẹ̀ láì ní ti rẹ̀ mí lókè ìgbà tí mo wá mú kínní gbogbo ẹ̀ wá dàrú. Ọwọ́ àti apalẹ̀ sọ́ọ́ àní ẹ̀sìn èèyàn tán rẹ̀ jẹ́ wo gbọ́kọ́jọ́ orí ẹ̀ ti ń pẹ́ dá ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ ọmọ 70 years tí ó wá jí tó ṣe báyìí tó ní ọkùnrin dé kọ̀mọ̀pọ̀kùnrin lọ ni orí ẹ̀ kò sí dúdú kan bẹ̀ mọ́ irúgbọ̀n rẹ̀ gbogbo ẹ̀ náà funfun ni wọ́n á fọjọ́ orí ẹ̀ wé nítorí ti jùlọ láti bí 30 ọdún. Sọ́ọ̀mù kí tóun tó lọ bá àmú yẹn ọjọ́ orí ẹ̀ ti jùlọ tipẹ́tipẹ́. Ìwọ náà mọ̀ sọ gbẹ̀yìn lójú obìnrin lásán lélẹ̀ ibi táwa wà àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé yìí. Owó ní kíní. Ọlọ́run ní jẹ́ àdúgbò ṣe ṣíọ. Ìmúkọ́dá mínírààsì. Ká tiẹ̀ wá pé mínírààsì ni èyí tí wọ́n ṣe tèmi ò kì í ṣe ń kọ́ tí ó gbẹ́ni ká mọ̀ ká lójú tiẹ̀ ni. Òun fún lọ́rọ̀ sọ ní ìsìn òun fún lọ́rọ̀ sọ. Òun náà sọ pé mi adínlá látẹnujẹ àbí. Ṣé àtẹnu kan ló gbé idọ̀ sí tù ṣé àtẹnu kan ló gbé idọ̀ sí tù àtẹnu ló gbé mi dọ̀. òun kọ tó ló ń bá yín sọ ọ̀nkọ ẹ̀ parí wọ́n bá wọn sọ̀rọ̀ kọ́ lọ jọ gbọ́. Ọlọ́run nílé ẹ̀kọ́ òbí ẹ̀rọ. wọ́n ń jọ ya ìdàgbà jẹ́ra wò. bá a ṣe ń kọ́nà parí ṣáà ní jẹun. Ẹ lọ rè dáná. Kí lọ rè dáná. Ṣé ọ̀sán ò tí ì pọ̀n sáà ní lóògùn? Ó dà ìdá kú máa wí tèmi. Ẹ lọ dáná wọ́n pẹ́ ń parí kó tó mọ̀ sọ̀rọ̀ bí àwọn ará òkè lọ́hùn wọ́n pẹ́ ń parí wọ́n pẹ́. Ṣé tó yẹ kí wọ́n lọ sọ kí ni mo sọ fẹ́ sórí tí mo kọ́kọ́ gbà lọ́wọ́ rẹ̀ kan nígbà mo mú báyìí ó kọ́kọ́ tutù yín bí gbogbo ẹsẹ̀ fi blọọkù sí ni. ìlú fi blọọkù sí báyìí tó bá mú àmọ́ tutù dẹ̀ẹ́ atẹ́gùn burúkú bọ̀ wọ̀ pẹ̀ sí ẹ̀ àwọn olùlọ́nu tó bá sọ ọ́ dalẹ̀ ìkejì onápè kò lò ó kò lò sún ṣìṣì lòun kò sí ètò ìdànù méjèèjì. Jájọ máa jayé yìí. Ọjọ́ orí ẹ̀ ti kọjá ẹ̀. Jájọ máa jayé yìí kí ni. Ọ̀rọ̀ mi ni láti èmi ò kọ́ tó bẹ̀rẹ̀. Má bí mo gbọ́. Ètò ìgbélé ìgbà ògùn lóògùn ẹyọ kan. Mẹ́ta tẹ̀lé ṣé má kà. Nǹkan sọ rèé o ṣé wọ́n láwọn ò gbọ́ fèrè tí mò ń kọ́ látàárọ̀ nígbà mo nípàdé wà báwọn kan wà lẹ́yìn tí wọ́n èdè
ẹ lọ fún àwọn tó kù nulẹ̀ ṣé etí wọn di. Ó ti ẹ̀ dá ẹ wo kí ló dé tí wọ́n ṣe pẹ́ ó sọ pé ò gbọ́ fèrè. Mo ti gbọ́ bẹ́ẹ̀ fún mi náà mo ti gbọ́ mo lè fi ṣáà pàṣẹ ìdàgbọ́ tààrà bá mi gbọ́ mi ìṣẹ̀lẹ̀. Torí bó jẹ́ èèyàn gidi ni o èyí sì ṣe bẹ́ẹ̀ nínú ilé ó sùn fún wọn nínú ilé yìí nínú èyí tó sùn fún jù ìwọ wà nù wọn nínú ilé adarí kan ṣe láti gbà mo ti ń fọn fèrè ó lọ gbọ́ fèrè pé mo ń fọn fèrè látàárọ̀ ó lọ gbọ́ fèrè. bàbá lánàá mi ti ń jì mo ṣe jí ní ìsìnkú ẹni kan ló jí mi tí wàá ṣe bá sì máa sùn mi. fèrè ló jí ọ. bẹ́ẹ̀ni. adúpẹ́pẹ́ ti dé ọlé ẹni tó jẹ́rìí tó bá yẹ pé nìyí ò lọ pẹ́ tó jẹ́ ìwọ nìkan ni red card ní straight kò ní ní yellow card. ìjọba ìnìkan mọ ọba mi sanwó lé o kálukú pẹ̀lú tiẹ̀ ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má dàpọ̀ mẹ́rò. ọ̀dà ọ̀rọ̀ rẹ yé mi ọ̀rọ̀ tiẹ̀ àbọ̀ abáni ẹ dákun ńgbà tó mọ̀ pé o ní kọ́sítọ́mà tó wá bá ọ ṣé mo pe kọ́sítọ́mà sípàdé ṣé báwọn tó gbalé lọ́wọ́ mi ni mo pè báwo ni ti kọ́sítọ́mà tó mú lọ́wọ́ ṣe jẹ́ ṣé o yẹ kó o mú kọ́sítọ́mà wá sípàdé wa. bàbá kí ni mò ń tà tí mo fi ní kọ́sítọ́mà ọkọ mi tí mo sọ fún yín pọ́wà náà tí òun ló dé. Sambisa. Gbẹ̀njúbá ní àpàlù. Ó parí Bánjí lórúkọ rẹ. tó ṣe Bánjí ó lóun ò gbọ́ nǹkan kan. Èmi ara tá à ń sọ náà rè o ara tá à ń sọ rè agétí nìwọ tó ń fẹ́ agétí tí ò gbọ́ nǹkan. pẹ́ńbẹ̀ ni kò gbọ́ Yorùbá. ṣé Yorùbá sì làwọn. Yorùbá ni. kí ni wọ́n ṣe Bánjí. ẹ ó ti pẹ́ ní Haúsá ni. Ní àpàlù ní àchèlè. ìjọ́lá béèrè. a ṣe inú ọ̀rọ̀ yín ti yé mi abájọ ara ń tàn wíire ẹ wo ẹgbẹ́ wa lọ sórí ọ̀rọ̀ mi báyìí ń bọ̀ lọ́dọ̀ tiẹ̀ o torí nígbà tó mú bàrẹ̀ agétí àti fàrúwà ó yẹ kó kọ́kọ́ wá mú wọn wá bá mi pé ẹ ó rí ọkọ mi rèé o tí ó mú wá bá mi ìbámọ̀ bọ̀. bàbá dandan kọ́ mo fẹ́ gbowó lé yín láì gbowó lé yín gbowó lé yín ti tẹ̀ yín lọ́wọ́ nìkan kan yín. ẹ máa kọ́ lè wọnú lé ẹ máa kọ́ lè tí mo mọ̀ ọ́ lé. ọ̀dà ń bọ̀ lọ́dọ̀ ẹ wo ẹni tí mo pè yín fún òle sẹ́rí láti òní lọ n ò fẹ́ rí eruku ní mo sọ o eruku ẹmọ tí mo sọ eruku ewo kódà kó jẹ́ pé sunlẹ̀ kẹ́ẹ̀bà sun ilẹ̀ ṣé ń gbọ́ kẹ́ẹ̀bà sun ilẹ̀ ẹ kọ́kọ́ jẹ́ ń gbọ́ kí n wà ń bẹ̀ kiri pé lẹ́lẹ̀ ń sun tí n bẹ́ẹ̀ rí eruku kan n ò fẹ́ rí pé yẹn ń ṣe báyìí n ò fẹ́ nu ilé mi mọ́ ẹ dákun ilé mi mo wè mí pírẹ́sídẹ́ǹtì inú ilé n ò fẹ́ mọ́ mọ́ sọ́hun eruku jájà n ò fẹ́ nínú gbogbo ìlú kálukú ló lófin tiẹ̀ èmi náà sì lófin mi torí mi ni president inú ilé yìí ṣe rí láti òní lọ ẹni tí ó bá ti lo nǹkan kan nínú ilé yìí ní oògùn bí nǹkan kan tó bá ti yàtọ̀ sí paracetamol kó mọ wá fi hàn mí kí n rí kó tó lò ó. kí ló wá yín lẹ́nu kí ló wá yín lẹ́nu kí ló wá yín lẹ́nu kí ló wá yín lẹ́nu. ẹ wo kò tán o lórí eléruku kò tán o láti ìsinyìí lọ ẹni tí ó bá play nǹkan kan bí orin bí nǹkan kan téèyàn ó máa jó sí àwọn ẹjọ́ àlùsì kan wà téèyàn ó jó tí ò ní mọ ibi tó jó dé láti òní lọ wọ̀n fẹ́ nu ilé mi mọ́ láti òní lọ tí oníkálukú yín tẹ́ ẹ bá ti lè gbọ́ fèrè mi lálẹ́ ní aago 9 mínì rẹ̀ ni pé gate close kí ló ha yín lẹ́nu kí ló ha yín lẹ́nu kí ló ha yín lẹ́nu Káàgà ní àpàdà. kí ni gate kí ni Sambisa ń ọgbà ọ́nà ilé o dákun o ń ọgbà ọ́nà ilé o bí mo ṣe ń sọ lọ tí n bá ti wá ṣe fèrè fún ẹni tí ò bá ti dé rí red card ni straight láì gba yellow red card ni láì gba yellow àwọn òfin tí mo fẹ́ sọ fún yín nù ẹni ó bá lọ́rọ̀ kó sọ kí n gbọ́. bàbá ṣe mọ̀ ẹgbẹ́ àwọn òṣèré wà lánàá ilé ìyàwó àti mọwọ́ ara wa ju gbogbo ká máa pariwo àbí ká máa ẹjọ́ understand ṣé wàá rí gbogbo òbí tẹ fílẹ̀ yẹn ìkọ̀kan lèmi ò kàn kó jẹ níbẹ̀ ìkọ́sẹ̀ mẹ́ pé àwa ọmọ jáde làwa wọlé lóru wọlé ní gàjí gbọ́mọ wọlé ṣayé pọ̀ ẹ ṣáàmọ̀ so alágúnmẹ́jọ yẹn ẹ̀jẹ̀ ká fi yẹn sẹ́gbẹ́ kan ṣẹ́rí àwa àmọ́ àwọn bàbá yìí bá máa ṣe bá ṣe máa ṣe bàbá màá gbé sí yín lára màá ṣe kí níyẹn sí yín lára ẹ ṣáàmọ̀. ṣé o tẹ rí títí ẹ ìwọ bá tiẹ̀ mọ́ sọ̀rọ̀ o bá tiẹ̀ wulẹ̀ mọ́ sọ ìwọ mọ̀ bẹ́ẹ̀ mi pẹ̀lú rẹ̀ ṣe ríra èèyàn pàtàkì ni wọ́n tó wọ́n bá ti rí mi á yanjú rẹ̀ ni wọ́n á yanjú rẹ̀ ọmọ gidi ni wọ́n á yanjú rẹ̀ káńtó lọ́rọ̀ ìwọ lọ́rọ̀
ẹ dákun kí wò tó sọ̀rọ̀ ẹ dákun ṣé wọ́n ń da màálù nínú ilé mi. àwọn àkókò yìí o nǹkan tó bá wù mí ni mo lè ṣe. nínú ilé mi. má ṣe wù mí mo ṣe lè múra. nínú ilé mi. nínú yàrá mi èwo nínú ilé iṣẹ́ mi gan wọlé ni. ìta lélẹ́yìí wọ́n dákun inú ilé mi lélẹ́yìí o ní tó bá wù mí mo fẹ́ o èyí wọ́n ní kó máa ṣe bí àwọn Fúlàní nínú ilé mi. ọ̀dà mò ń gbọ́n tó fẹ́ béèrè. ẹdùn bàbá ẹdùn ẹ má bínú o ṣé nǹkan kan ò yé mi mo kàn fẹ́ confirm pé ṣé kò ń ṣe pé bóyá ó ní àwọn oògùn kan tó yẹ pé ó yẹ kẹ́ máa lò pé bóyá ẹ máa ń lò lójoojúmọ́ irú èní sìn ẹ wàá lò kẹ́ tó bọ́ta. eyín ẹni ọkọ. ó dà ẹ má bínú ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. ẹ jọ̀ọ́ lórí àwọn òfin yín tẹ́lẹ̀ ń ṣe fúnra yín yìí nígbà tí mo wá gba fọ́ọ̀mù lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ mi rántí nọ́mbà tí talago mẹ́jọ yẹn wà. mo jẹ́ wọn aṣọ kínní kan fún ọ sórí nínú ìlú lórílẹ̀‐èdè ta ìwà yìí gan àwọn aṣòfin wà wọ́n pè gan wọ́n ṣòfin tí a bá fẹ́ èmi láṣòfin inú ilé mi náà mo sì ń gbófin jáde mo ti fi kún un tí ò bá ti ń bẹ̀ tẹ́lẹ̀ ó ti wà ń bẹ̀ kí ló tó rí tó wù. bẹ́ẹ̀ni fáfún lọ́rọ̀. ẹ wo bàbá èmi lọ́rọ̀ mi ní mọ̀ọ́sì láti sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọkọ mi oníṣàlẹ̀ ni ó dẹ̀ máa ń pẹ́ wọlé so 8 o'clock yẹn kò lè wọ́ọ̀kù. sórí ìwọ àti arákùnrin tí yín fẹ́ jọra yín ọkọ tiẹ̀ èèyàn gidi ni ọkọ tiẹ̀ mọwọ́ wẹ̀ ó di dandan kó máa bá àwọn àgbà jẹun èèyàn pàtàkì lọ́kọ tiẹ̀ wo tí ọkọ tiẹ̀ bá ṣe pé tí ò wọlé láago 12 èmi gan ni wọ́n sì géètì fún bẹ́ẹ̀ ni kí ló ra yín lẹ́nu ó mọwọ́ wẹ̀ rí dandan kó bá gbà jẹun èèyàn gidi lọ́kọ tiẹ̀ ká tó lọ́rọ̀. ẹ má bínú bàbá ǹjẹ́ o lè di ṣáṣà tó ń bí oríṣi tó di coach tẹ́ ń bí oríṣi fún àwọn players ṣé players ni wà ní àbí tenant because mo wà wọ́n dà pẹ̀lú wíṣù abẹ́ jẹun wíṣù abẹ́ ṣe meeting wíṣù abẹ́ ọṣọ wíṣù abẹ́ ṣe meeting wíṣù kí ló dé ṣe ti di coach yìí. yóò dáa fún ọ ó ti ń ṣiṣẹ́ báyìí ní tó fi mọ̀ pé ó ti ń ṣiṣẹ́ nígbà mo pe kínní tí mo fọ́ àwọn tí wọ́n léètì wọ́n ṣe tètè dé bí wọ́n ṣe máa pè yín láti ìsinú torí mo rí pọ̀pọ̀lọpọ̀ yín ẹlòmíì bẹnu yín kì í ṣe bíi tiẹ̀ o ṣùgbọ́n bí àwọn kan elétí kínní ni wọ́n ìgbọ́rọ̀bọ̀rọ̀ ẹ dákun kí lẹ rí tẹ́ wí o. ṣé kì í dìde àbí kì í jókòó. ẹ jókòó ẹ̀sán tẹ́ ẹ bá sọ. bàbá lágbọ̀n kí ni ìnà kí ọkọ̀ zúzà fi ṣorí tọ́gbọ̀ tiwa ò ṣe tóbi jẹ́ pé tó bá wọlé láago 12 ẹ máa ṣíkètì fún tó bá wọlé láago 1 ẹ máa ṣíkètì fún bàbá ẹ fẹ́ rí wèrè bẹ́ẹ̀ ni mo sọ fún yín. kò yé wọ ni sórí ọkọ tiẹ̀ ó yàtọ̀ sí ẹ̀yin ẹ̀ṣẹ̀ rí irú ìwọ tí wọ́n sọ̀rọ̀ yìí adarí wọn mo mọ̀ wọ́ o tí ọmọ pé ń gbèsè ni wọ́n nínú ilé yìí inú àwọn onígbèsè ni wọ́n wà sórí ọkọ tiẹ̀ ọmọ wọn wẹ̀ ó di dandan kó bá gbà jẹun bẹ́ẹ̀ ni ìtẹ́ni ó sọ fún ọ ni mo sọ. bàbá kò lè wọ̀ ẹgbẹ́ mi ẹ̀fọ́ kẹ́kọ̀ọ́ ṣe fìlà bí ẹnu ẹ̀rọ kò lè wọ́ kí o eyín èmi. káwà lóde ká máa sáré bọ̀ ká máa ṣe fàájì lọ́nà lórí ká máa ṣe fàájì ká máa sáré bọ̀ kò lè wọ́ kí o bàbá ẹ má lọ rí wèrè o ṣé ti mọ òfin ọlọ́gbọ́n mẹ́jọ yìí kò lè wọ́ kí o ẹgbẹ́ mi ẹ̀gbọ́n. nínú ilé tí mo kọ́ ẹjẹ sọ̀rọ̀ kan fún yín ẹjẹ sọ̀rọ̀ kan fún yín kára ìmọ̀ gánà mi á parí ni. wóbi arákùnrin bó o bá ń gbọ́ bó o sì gbọ́. Bànjí bá mẹ́ríkà parí. Bànjí kọ́ lórúkọ rẹ̀ wọ́n ti lè ṣe Bànjí wọ́n lè ṣe Bànjí mo sọ̀rọ̀ Bànjí létí mi mọ́ o. Bànjí bá kò mi. mo sọ̀rọ̀ Bànjí létí mi o. sọ fún kó bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa bára yín sọ kó mo sọ̀rọ̀ Bànjí létí mi o. bá ń tó lọ́rọ̀. ìyá wa ẹ̀yin mo bá rí ọlọ́run ẹ jọ̀ọ́ èmi tèmi o ẹ mọ̀ pé mi ò ní ẹ̀mí wàhálà ẹ lọ pé mi máa ń pẹ́ dé láti ibi iṣẹ́ tí má ti lọ láàárọ̀ ó dalẹ́ kí n tó dé àbí tí traffic mú mi lójú ọ̀nà gbogbo táìmù tẹ́ ń sọ pé aago 8 yẹ kó bẹ́ẹ̀ mi lára mu o bẹ́ẹ̀ kẹ́ bá abẹ bàbá o àbí kẹ́ bá wọn sọ̀rọ̀. nínú ilé mi nínú ilé tèmi. nínú ilé tèmi náà sanwó lé mi. ọ̀dà. ẹ bá bínú mo fọlọ́ bẹ gbogbo yín ṣé lè tí wọ́n sọ wípé aláàgọ́ mẹ́jọ dé yẹn ọkàn bá yín ṣeré lásán ọbẹ̀ gbọ́ tẹnu yín ni òyìnbó wọn. mo fẹ́ gbọ́ tẹnu wọn. gbogbo bí dàpọ̀ jẹ́ nsọ nǹkan kan fún ọ ṣé o mọ̀ wípé ìwọ gangan mo gbà wọnú ilé yìí. ṣé ìjọ lè gbàdúrà ẹ. nínú ilé tí mo wà kẹ́mi ló sọ láti òní lọ ìwọ náà máa sanwó ilé. owó ilé wò ni. ó sanwó ilé èmi mo sọ bẹ́ẹ̀ ó sanwó ilé kí sọ̀rọ̀ sí èmi lè ní sọ̀rọ̀ sí. ẹ wo tí n bá ti ṣe òfin ẹni tí ò bá tẹ́ lọ́rùn ẹ̀yin ẹgbẹ́kẹ̀ tó wọlé kì í ṣe ìwọ mò ń sọ kì í ṣe ìwọ ẹ̀yin méjèèjì ẹ̀yin ẹ̀ka rẹ̀ jàre ọmọ gidi ẹ̀ka rẹ̀ ṣọ́ọ̀bù ló kù ẹ̀yin ọmọ gidi ẹ̀ka rẹ̀ ọmọ gidi ṣáájú wọn. ọlọ́dàbọ̀ ṣáájú wọn ṣáájú wọn. ẹ̀jẹ̀ ló máa pa yín. ẹjọ́ pa mí èmi mo kọ́ lé mi ẹjọ́ pa lé mi èmi mo kọ́ lé mi ẹbí mo gbà lé mi mo gbà sí ilé mi tó bá sì mi mo lé lé ní tí wọn náà sọ ọmọ sanwó lé látọ̀ nílé mi mo sọ bẹ́ẹ̀ èyí ni wọ́n pè. ẹjẹ̀ lọ pa
farabalẹ̀. Nǹkan tí ń ṣe ẹni tó ń ṣe ìṣeré ni kò wọ́n pẹ̀ ìṣeré ẹ̀ ń ṣí èrè. Ọmọ let's go. lẹ́nu tiẹ̀ nínú ilé mi tó ti rí tó ebi wọ̀ lọ́dọ̀ alẹ́. Bébì ṣòro tó ti ń lọ báyìí o tún fẹ́ fi nílẹ̀ nìyẹn o tó dẹ̀ mọ̀ pé tí màá ti rí ẹni kì í wá òkè ní normal ó ti yẹ but kò sí problem ọlá ń pé iṣẹ́ tó ń ṣe mo understand but ó yẹ kó fún mi bí weekend kan takùn tí ẹjọ́ máa wà dáná wà ó yẹ ká wọlé ká jáde kó tiẹ̀ gbá mọ́jú okùn tí ń lọ ìbáwọ̀ lè fẹ́ kí n feel. So dùn mí o ìgbè parọ́ fún ẹ o. Very soon everything máa wà adjust so nínú láti mi ṣe máa wá lọ́sùn tí máa ń padà mo máa ń fẹ́ pé kílódé náà tiẹ̀ dúró kí n sùn tó bá dijọ́ kejì tó máa lọ but very soon everything máa wà adjust. Promise me ni yan that is a promise. Yes, so màá no promise me you dey understand. So o ṣe jẹ́ kí n tẹ̀ nǹkan kan sí ẹ kó fi kàn ṣe ó yẹ. nígbà díẹ̀ náà ni. Ọlọ́run mo lè parọ́ fún ẹ o mò ń mí ìfẹ́ gidi gan bọ́ mo kàn fẹ́ ká kó feel at home mo understand kó má bẹ̀rù o everything tó bá ní ìṣàbẹ̀rẹ̀ mo ti ṣe. ìyẹn ti wọlé náà ó ti wọlé. Kò ṣe é rí vendor lè sọ fún mi tó fún mi tó máa. ìyẹn náà máa tún wọlé ẹ má fọ. sórí gbogbo nǹkan tún wá ní blessing lára everything wá ọ̀rẹ́ bá mi bá ọmọ yìí sọ̀rọ̀ mo ní ìfẹ́. Tọ́jú ọ̀rẹ́ mi chill get tó bá tọ́jú ọ̀rẹ́ mi máa tẹ̀ sí ẹ lára ó wà ńlẹ̀ ó ti yẹ amowó pa ọmọ tó mowó pa tó mowó ná ni wá má fọ ọlọ́ọ̀ kò tọ́jú ọ̀rẹ́ mi ó ti yẹ. bàbá tó ti rí bó ṣe ń lọ pariwo. ọkẹ kéroko ó dárò. jẹ́ kí sáré oya no wàhálà náà lẹ́sìn ìjẹ́ oya náà bí oya náà. máa fọ iná wà pẹ̀lú ẹ̀wọ́n ló tọ́jú ẹ̀rí dáadáa kí sáàmù. ó ga o sẹ́nà àfihàn in fact olóṣù aláwọ̀ ẹjọ má bínú o tálẹ́ fi ń ṣe ẹ̀ tálẹ́ fi ń rìnrìn ọ̀rọ̀ yóò ṣe mí àti ṣe pẹ̀lú bẹ́ẹ̀ wọ́ṣọ̀kòtò bí àwọn ará Òṣòdì yìí tálẹ́ fi ṣe ẹ̀. jọ torí ọdún ọ̀hún ṣé ìmúra tiwa ló jẹ àwọn Òṣòdì adíkíní that thing tẹ gbé wá òun ló wà bí ṣé mo mú yọ wá sí. arúgbó jẹ gbèsè. ìjọba rẹ̀ àbára wa olóṣèlú ti àtù. àbí àtù náà lóṣù lóṣù. ìyàwó rẹ̀ tẹ̀lé bá kàn ìyàwó rẹ̀ tẹ̀lé. àwọn àgbẹ̀ wọ́n ti dé ṣe play since o. yóò bí èbò ìyàwó tẹ̀lé. kí ló ṣe yín ló gbé yín ni yọ yín ni. kí ló tó ń bẹ́ẹ̀ tó ọmọ tẹ́lẹ̀ tó lọ yẹn ọjọ́ alẹ́ tèmi ni. yẹ́pà. ibi òdà kí n ti ṣeré rárá ẹ bá sọ kéde o. ìsí. ó ti ṣẹ́ni mo fẹ́ kó lọ mo ṣe package nítorí tó ti nọ́ọ̀sì máa gbé wèrè pàdé yín. wà láwọn òbí ẹja àwọn eré lè ṣá òun bọ́ lọ́sọ̀ ọ̀fọ̀ wọn bá máa bá àtọ lóru ká òun náà yẹ èrè nínú orí ẹ. sọ fún mi bá àwọn ọmọ pé bá. wọ́n bíbà wá gbọ́ọ̀gù ẹ̀ lórí ìṣòro kó pákéjì tó wà ókè nínú káwọn olóòórùn lẹ̀ ń gbé bàtí bẹ̀rẹ̀ tó gbogbo bọ́ọ̀sì àgọ́ ti gan mọ́. nínú ọjọ́ wọn sọ pé ó wà bẹ́ẹ̀ ó ṣe ìyàwó ìyàwó àwọn iṣẹ́ kọ̀ọ̀kan ìṣẹ́ làwọn àgbẹ̀ àwọn eléyìí tó ṣe wọ́n sí olóòórùn tó jẹ́ àwọn máa ń jáde lálẹ́ alẹ́ àwọn máa ń jáde lálẹ́ alẹ́ máa ń jáde. gbogbo ilé ọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀gbọ́n ìgbọ́tì làwọn Yorùbá yóò ní ìyẹn náà tí nìwèrè dó ti bá ìtàwọn sí èrè ó tó sí àwọn oníwà sí ọ̀gá ọ̀sẹ̀ olóńtó.
ṣe kí ni mo ṣe tẹ́lẹ̀ kò ṣe rí ṣé bí mo ti bá ọ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó sàlẹ̀ bí afọ̀rọ̀ tì sí. ókè bá mi sọ̀rọ̀ fún àmọ́ ní mi ìgbà ṣé dandan ni báwo ṣe kúkú sí láti tọ́kọ̀ mi bá wà lára ti pàbó yóò dúró ju wíńdò kí ló dé kí n sọ. ṣé o lọ́kọ ni ọ lọ́kọ o ti ní Sambisa lọ́kọ rẹ Sambisa ò sì wọnú ilé ìrí n ò rí Sambisa nù ilé ìrí ìwọ nìkan ló ń dá sùn ló ń dá jí gbogbo àwọn yòókù wọ́n ń gbé wọlé láàárọ̀ wọ́n ń gbé wọlé lálẹ́ ìwọ nìkan ló dá wà a sì tún ní ká máa bọ́ ọ ṣe. ẹgbẹ́ mi sọ̀hún tó bá ń gbé wọlé tó ń gbé jáde iṣẹ́ tiwọn nìyẹn èmi ò sínú àwọn sùsù àti kejì ẹ̀ ṣe ti gbọ́ ẹ jẹ́ kó dóògùn mo máa forí pa orí ò lè ti sẹ́ńdẹ̀ ó máa ṣiṣẹ́ orí kí ni ẹ máa bí mi. mo mọ̀ pé n tó ń bí ọ nínú pé sórí gbogbo ẹ̀yìn náà gbogbo ilé mi ti gbé lẹ́yìn náà mo ti sọ pé wọ́n fi wọ́n ti gọ́ọ̀mẹ̀ntì kó máa gbowó bẹ̀. gọ́ọ̀nà kan ẹ ṣe fún mi jẹ pírẹsidẹ̀ntì bàbá ẹ máa pariwo yín o máa pariwo yín o máa pariwo yín o. mo bí jẹ́ sọ fún ilé kan fọ́ onílé tèmi ní ilé àbẹ̀rẹ̀ wọ̀ jẹ́ sọ tọ̀rọ̀ kan fọ́ sórí nínú ilé tèmi jẹ́ pírẹsidẹ̀ntì rẹ̀ yìí téèyàn bá bú láńlọ́ọ̀dù yóò kókó nulẹ̀ tí láńlọ́ọ̀dù bá bọ̀ ọjà ó kókó nulẹ̀ èmi ló nílé o. kí ni ẹ̀kọ́ wa ṣé ilé jà ilé jọjú. ilé lè lọ nílé jọjú. o lè ríru ilé jọjú. ẹ tẹ́lifí sọ̀hún jáde o lè rí ilé jọjú. àwọn ìjà rẹ̀ kàn ju ẹnu báyìí bí ẹnu aṣọ́ṣọ́ ó yẹ kí kù bálẹ̀ mọ́ yín lórí kí mo mọ̀ tẹ́lifí ìṣọmọkùnrin wẹ̀rẹ̀ kó pòórá lára yín ẹ bá bàbí tíra ìlú ẹ̀ mọ́ ẹ ṣọ́ra yín òmùmọ́ lánàá máa pariwo yín o ẹ kó síkò lẹ́yìn. nínú ilé tí mo kọ́. àjìmáwẹ̀ máa ṣóde o àjìmáwẹ̀. ọlọ́run á fún yín lálàáfíà ẹ gbádùn rárá. ìwọ náà ló jẹ́ àwọn máa gbálẹ̀ tàjà rẹ kó ṣe. ọ̀ gbálẹ̀ mọ̀ wá mi. ẹni táwọn ìfọ̀nù ẹni àkùtẹ́ kìíní yìí ò ní dógùn á máa bá wọn sọ̀rọ̀ wọn ní gbọ́ ó nìkan ní dásùn ní dájí ká tún máa ràn lọ́wọ́ kó má dógùn ní ṣe kìíní kan lọ́fẹ̀ẹ́ bá háwo kó wo bí ó ṣe rí lànà rẹ̀ ṣe mí ohun gbogbo tí bá sì ti ń gbalẹ̀ ilẹ̀ mọ́mọ́ ká sì tó ràn lọ́wọ́ àbẹ́yìn náà yóò sì yí òkè báyìí. kò èmi rẹ̀ mi lé kò sí bí àlọ́ dandan ni tèmi náà ṣe káyìí. ìgboro dùn níbo ni gbogbo àwọn èèyàn ní olè ìwà lọ tí gbogbo ẹ̀ wá dákẹ́ báyìí. Dádì. Dádì káàbọ̀. Mo ti ń dúró dé mo ti dé láti skul. O ti dé láti skul. Ẹ kí ló wá ṣe ń léde. Owó iléèwé náà ló jẹun wá ẹ tún mọ̀. Owó iléèwé kí tó ni. Àwọn iléèwé ni. Ìyẹn ni ọmọ sọ ìyẹn ni ọmọ sọ. Ìgbà tó ń lọ wọ́n kakuléètì gbogbo ìwọ àtàwọn kan lẹ́jọ́ sí ẹ sí gbogbo rẹ̀ tán ẹ ní ọdún 4 lẹ́lò mo sì san gbogbo owó ebó owó ọdún 4 mo san èwo tó lọ́bùrọ̀ sanwó mi. Dádì year 1 lẹ́sàn ẹ̀ẹ́dẹ́sàn ti year 2. sẹ́yìn sọ fún mi tẹ́lẹ̀ pé gbogbo owó tí mo kó lẹ̀ ń bí ṣe máa san lọ́dọọdún nù. Jo ṣé o ti rí yàrá ń gbò ti dé. Rárá. O ti rí. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ bá ti ríra yín kẹ́ yá sọ̀rọ̀ ìgbà tó wọ sùkúù wọn ìṣerú eléyìí fún mi o ìgbà tí wọ́n wọ sùkúù wọn lọ́dún 4 ló lò wọ́n sì sọ iye owó mo sì san gbogbo owó ilé oní gbogbo owó ilé ẹbí ọdún kan tí mo gbàǹgbà náà ìwọ mo kó gbogbo ẹ̀ fún ó sì kó gbogbo owó lọ ọdún kan wá pé péré inú ọdún 4 ó tún padà wá pọ̀ tó gbowó mi ṣé má ṣe máa san lọ́dọọdún nù ni. Dádì ẹ mọ̀ apart from owó school gan mo láwọn expenses kọ̀ọ̀kan tó yẹ pé a máa fẹ́ ní school a lè fẹ́ grand out a lè fẹ́ ṣe project àwọn kankan bẹ́ẹ̀ ó ń jáwó lọ ni. Wo èyí ni pé mi yóò tún sanwó mi yóò tún pọ̀ bí ìtẹ́ tí mo san ó ti ẹ̀dá ń gbà ìyá rẹ̀ bá dé ẹjọ́ wọn sọ tẹ́ ẹ bá sọ báwọn fún mi tẹ́lẹ̀ èmi ò wá jẹ́ kó lọ ká lọ mọ́ kówó síbi tó pọ̀ tó wà. wọ́n ti bọ̀ lẹ́ ń ṣe báyìí náà jẹ́ mọ̀ náà bẹ́ẹ̀ bá dẹ́ ìrówó lọ́wọ́ àwọn tẹ́lá ṣé ẹ̀ lè yáwó làpò ni. làpò èmi làpò gbọ́múlé lágbà ó ti ẹ̀dá bí tó bá dé o ìyá rẹ lọ́lọ́ mú èmi ò ní ìyá rẹ ni ó lọ gbọ́múlé láńtà yóò gbé mi lé stóòfù yóò gbé lọ́dún kan èmi ní kẹ́mi ó lọ gbọ́múlé láńtà ó ti dá gbogbo tó ń wí ti ẹ̀dá ìgbọ́n ní ọ̀lẹ́ padà bọ̀ báyìí kẹ́kọ̀ọ́ padà lọ. ẹ mọ̀ pé a ti wà ní ọlùdé ọ̀sẹ̀ méjì báyìí tá a bá máa wọlé ọlùdé ìgbà yẹn náà ni màá kó lọ. ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ kìíní kejì àánú rẹ ṣe mí ọ̀sẹ̀ méjì péré gbogbo àwọn tẹ́nàntì mi pátápátá ni mo ti gbowó ọdún méjì lọ́wọ́ wọn níbo láti wá rówó lọ́sẹ̀ méjì gbogbo wọn ti sanwó ilé tán ó ti ẹ̀dá ńgbà tí ìyá rẹ̀ bá dé ìwọ rẹ̀ lẹ́jọ́ mọ́ sọ sórí ó ti ẹ̀dá tí mo bọ́ nílé ńgbà mò ń bọ̀ mo ra ẹrù kan bọ́ bí mo ti ń bọ̀
mo wá rò pé kí n má máa rẹrù káàkiri àárín ìlú mo gbé sọ́dọ̀ bàbá Fọgá ní bus stop lọ bá wọn ọlọgbẹ wa bàbá Fọgá tó pa lórí ẹ lọ bá ní bus stop tó bá ti dákọ̀ mi fún kó ní ẹlẹ́dàá ní kó gbẹ́rù tó débẹ̀ wá mọ̀ pé ọ̀káre èmi ní tòsanwó mi lẹ́yìn tí mo san lọ́dún tó kọjá ọ̀sẹ̀ méjì ó ti ẹ̀dá ibi tábà ti rú wà máa wò. ẹlẹ́dàá bàbá àgbàlagbà ẹni mi. mo ti gbọ́ bíìtì látẹ̀ kan àwọn náà ìgbọràn kan ni. ẹlẹ́dàá bàbá àgbàlagbà. Ebi ìwọ ni mo gbọ́ tó kan géètì. Ẹ wo ẹbí ní ìwọ̀n ṣe fàájì lọ́wọ́ ni. Níbo ni àwọn eléyìí ti wọlé? Ìwọ́n tiẹ̀ o ṣẹ̀ṣẹ̀ dé òun fara bí adarí pọ́n. Bàbá mo ti wà lẹ́nu géètì náà látàrí mo fi ń gba géètì ẹ̀ dání lé. Mo ò ní sí ni lẹ́yìn ìgbà mo ti ṣòfin ní ilé tí orí tí ìbáṣe ipò ṣẹ̀ṣẹ̀ dé mo ò ní sí géètì o ti sọ pé aago mẹ́jọ lè ṣe yìí torí mo ṣẹ̀ṣẹ̀ dé. aago mẹ́jọ ṣó tiẹ̀ wọ́n pariwo bàbá landlord kí wọ́n tó dé ni mo ti wà lẹ́nu géètì mo ti ń gba géètì ẹ máa sọ fún mi pé ẹ̀gbọ́n bàbá ẹ fẹ́ rí gbèrè ní ilé nǹkan tí màá ti máa múlẹ̀ nílé agbára yín ò ní ká ṣé tí wọ́n bá dé kí ọ̀nà àbí kí ọ̀pọ̀ tí wọ́n bá dé ẹnu géètì máa sùn. tí kì í bá ṣe owó tí mo gbọ́ rẹ̀ ibi tó sùn lẹ́wà èmi kò tẹ́lẹ̀. bàbá kò ní ọjọ́ ìpẹ́ mọ́ mo sọ fún yín o kí ló dé sọ́wọ́ ilé mi ni ṣé nínú ilé ẹ̀kọ́ tẹ̀lé àti yín máa múlẹ̀ agbára yín ò ní ká. ìwọ ló ní ilé ni tí wọn lò nílé ilé tó kọ́ àti bàbá rẹ ló kọ́ lé fún mi. ilé tí mo sọ wẹ̀ ẹ má lọ bàbá mi náà o bàbá ẹ fẹ́ tẹ́ o. eyín èmi. ẹ jọ ṣé tí òun ò bá dé ìta ní ìbá sùn. ibi tó sùn lè ní ma. ẹni ó sùn ta. lẹ́yìn ìgbà mo ti. ẹni ó sùn ta. ẹni àti amọ́bí ìṣẹ̀lẹ̀ nílé. Ọ̀gbẹ́ni wọn lámì lẹ ti jẹ lálẹ́ lẹsẹ ti jọ lámì yẹn ẹ dì mí bẹ. ọlọ́run náà ń jẹ kẹ́kẹ́ wà lára yín. owó ẹlẹ́dà bàbá parí wèrè. ọlọ́run yẹn ṣe máa sọ fún yín níjọ́ tí mi àti máa mú nǹkan lẹ̀ má dùn gbàdúrà gbé wá sọ ó ní ibi kótó ẹgbẹ́ yẹn máa ṣe wèrè fún yín. mo fẹ́ wé yàn. ọ̀kadì yóò dà fọ aago mẹ́jọ ni o aago mẹ́jọ ni o. ẹlẹ́dà ó sòtì. àwọn ẹni ó ní kí ló ń jẹ́ kótó ìgbó. orí eléyìí ò pé orí ẹ̀ ò pé sórí tí ìbá sọ ọlọ́àrẹ ìta ni ó sùn mo ti gbọ́ tí nǹkan géètì ti pẹ́ n ò ní sí i ní mo sọ bẹ́ẹ̀. ẹ ṣe tọ́jú láàrin ọlọ́àrẹ ni ọlọ́run dàbí kótó ìgbó. ẹlẹ́dà ẹ wò ẹ jẹ́ tún ṣe nọ́mà. sórí kó jẹ́ pé aago méjì òru ìwọ́dé tó o bá kan géètì wọ́n sì bí mo bá ti sùn wọ́n dì í. ẹ wò ẹ̀yin ṣúọ̀. ẹ̀gbọ́n náà sùọ̀ ó sùọ̀. ẹ wò ẹ gbà. yóò dà fún ọkàrí nọ́mà. ọkàrí. mo dé tán mo mọ̀ ìyá ìtàn ó ti wà ní. kíkọjá àyè mi. mo ti múra lẹ̀ fún. ní tí n bá ti sọ fún mi mo sẹ́yìn kíkọjá òfin mi ọkàrí yóò dà fún. bàbá. mo alárígbọ́ aláwòrán jẹ́ o nígbà mi tó bá sẹ́mi rẹ ní tí fún ojú rẹ rí nínú náà yóò sojú ẹ̀mí rẹ. èèyàn gidi rẹ. sùsà máa gbà lálẹ́. èèyàn gidi rẹ. àtọ̀fọ́ máa dárí tán tí wọ́n máa wọlé lọ́sùn lọ́wọ́ ó tẹ̀lé rẹ lónìí tí ìbá ṣe owó ó rí bí wọ́n ṣe fọ́jọ́ ìwọ́n fún pẹ́ẹ́tọ́ tó wọlé ìbá wọn sùn ẹ̀rọ kò ọ̀dà ọgbà. èmi jẹ́ yín lọ́wọ́ ìwọ ló máa pa yín. èmi. ìwọ ló máa pa yín. láì kú rẹ̀ tún sọ lójú mi pé mo jẹ́ èmi ò jẹ́ yín lọ́wọ́ ilé o èmi ò jẹ́ yín lọ́wọ́ ilé mi ì tiẹ̀ jẹ́ yín lọ́wọ́ ilé rárá ẹjọ́ nítorí Ọlọ́run. ẹ dákun sí wọn ló sọ fún mi tó o bá jẹwó ni àbẹ́mi lèmi ó sọ fún ọkọ jẹwó lé mo lọ jẹwó. wọ́n ní ìjà wọn ẹ ṣọ́ra yín o bàbá ẹ ṣọ́ra kẹ́kọ̀ọ́ ṣe fìlà bí ẹni ẹ ṣọ́ra yín o. ó dáa. adarí mọ. ẹjọ́ rẹ kọ́ o wo bí dàpọ̀. tá a bá wí ta ìwé ọlọ́kọ rẹ ń bẹ ní nọ́ọ̀tì àbí. bẹ́ẹ̀ ni nọ́ọ̀tì ló wà nọ́ọ̀tì lọkọ mi wà ìjọ nítorí Ọlọ́run. ọkọ tẹ wà nọ́ọ̀tì. ẹ kì í parọ́ pọ̀kọ mi ò sí nọ́ọ̀tì ìrí tẹ́rí mi sọ́kọ mi ò sí nọ́ọ̀tì. wọ́n ti pakọ̀ ní Sambisa. páyín. dẹ́kun ṣé ìwọ ọkọ lè ní àbẹ́ni. ṣèbí dáàdì yín lọkọ lé. dáàdì mi tiẹ̀ kọ́. káwá ni. ọ gbọ́ ìtàn dáadáa àrọ́bá tó bá gbọ́ òfin lísìn dáadáa kọ́ gbọ́. tó fẹ́ gbọ́ ìyá mi ló kọ́ léyìí ó sì gbé ilé fún ìyá mi èmi sì jogún. ẹ kú ọdún. ó jẹ́wọ́ bẹ́ẹ̀ ni ó jẹ́wọ́. ẹlẹ́dà. wo ọmọ gidi yọ̀dà fún ọjà. bàbá ṣé kò sí problem. kò sí sórí kíní kan lè mímọ sórí àwọn kan wà nínú ilé yìí tí wọn èsè èèyàn gidi sórí àwọn kíní burúkú tó ń wò yìí ó rè ọbùn ni o. ok ó fi ọ̀tà sílẹ̀. ọwọ́ sọ fún wípé ṣébi tó yẹ kó ju nǹkan sílẹ̀. but madam kí ló dé yín náà fi máa sọ kí ni.
wọ́n lágbẹ́jọ́ ẹnìkan dá àgbọ̀ òṣìkà ni ṣé wọ́n ṣojú ìwọ́n ṣe ju lọ́yọ̀ pé ọ̀tà ilẹ̀ ọ̀rọ̀ tí ẹ̀ bá ìṣẹ́ ẹni pọ̀ ti dàgbà ni. yóò bu ẹnu rẹ mú kò lè pọ̀ lójú òrójú rẹ ní àwọn máa sá ní wọ́n máa sá lélẹ́yìn. anyway bàbá ẹ jẹ́ ká fìyẹn sílẹ̀ wo kò tẹ̀ sí problem sweetheart kò bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá yes mo pẹ́ dé kí n tó dé lánàá so ìgbà tí wọ́n gbọ́ ohùn mi ń tà báyẹn in fact ọwọ́ kan ni bàbá wa sílẹ̀ kò wọ́n máa ṣí fún yín àti àwọn ọmọ ṣe ń lọ ní. ẹ ṣe bàbá nígbà wàá bá wò àbá lọ́dọ̀ tiẹ̀ o. ẹ ṣe gan. owó èèyàn gidi ni wọ́n. sórí wọ́n ní ọsàn tó bá rí gbajúmọ̀ tí ò bá bọ́ ẹyẹ oko ní òfin mu. obìnrin náà máa ń pa yẹn mọ́. èmi wá pa báwọn kan èmi pa báwọn kan tó bá jẹ́ pé irú àwọn ni wọ́n wà ń ta lánàá ọmọ ọlọ́run tí ọmọ fáwọn kan jọ láàrin bẹ́ẹ̀ni tí ìbá ṣe tí èmi ó sì géètì fún wọn nígbà ń bá ṣòfin nínú ilé mi tẹ́nìkan ní òní múlẹ̀ irú àwọn eléyìí ó rèé ìwé iṣẹ́ yẹn gidi ọ̀bùn sọ́sọ́sọ́ tó ọ̀nà sọ kiri inú wo ìwọ náà wo nǹkan tá a sọ fún ni gbogbo tó kó sára gbogbo ẹ ti fẹ́ẹ̀ dógùn mọ́ lára tán ó rèé gbogbo tiwájú ṣé tiwájú ni káwí ni àbí tẹ́yìn gbogbo ẹ ti dógùn mọ́ lára a sì ń sọ fún yóò mọ̀ tàdárí ẹ má para yín ojú lẹ fi rí bó ṣe wà yìí ojú lẹ fi ètè kó lè jábọ́ iṣẹ́ Ọlọ́run ni ó ti wà nílẹ̀ dígbì ni. ṣé lè yọ kan lé ó rèé ewé etí mẹ́jọ ló nìkan dá lu èyí mú ló tó lu yìí bóyá mi ò ní lu gbogbo ẹ̀ gan ó kó gbogbo ẹ̀ fara jẹ́ ìjẹ́bí máa ń parọ́ mi máa rí yín létà. lọ́wọ́ ìbùkún ìmú ẹ̀ máa ń ṣe. ṣé yóò wà gbóhùn tí ẹ yóò lò wò ní. ẹ gbà bàbá. ẹ ṣígẹ́ẹ̀tì fún yín òun náà ní wọ́n máa ṣígẹ́ẹ̀tì fún yín. ẹ calm down ẹ ṣáàtì rí wọn kẹ tó gbà wọn sí. ẹ máa calm down fún wọn náà. mo mọ̀ pé wọ́n rí burúkú ní ọmọ ìgbà mo gbà lé ó mọ̀ pé ìgbà tó wálé kò mọ́kùnrin kankan wá èmi wá wò pé gbogbo nǹkan tó tiẹ̀ kó sára yìí o òun nìkan ò lè máa dá jẹ́ o ká sì wá wí ká lọ bàbá wá wí ká lọ láwọn kan dé àwọn kan wọn ò jà wọn kan lóore gbogbo ẹ̀ náà ló gbogbo ẹ̀ ní jókòó lọ. bàbá ẹ̀rù tó wù yín ẹ̀jẹ̀ tó yára pé ẹ̀rù tó wà láyà ẹ̀ ò lè dájẹ́ ẹ̀rù tó ká lọ sí wa. ẹ má lọ sí tẹ̀ lọ ẹ lọ sí tẹ̀ lọ jọ ẹ lọ sí tẹ̀ ẹ lọ jẹ́ ilé ọlọ́ bàbá máa kú lè máa kú ṣé gbogbo òṣìṣẹ́ ìṣètẹ́ tó jẹ́ pé mi nìkan lọ́jọ́ ojúlé ní ilé ìyàwó yín á gbọ́ wọ́n pè mí àti nǹkan tó bá dùn èmi àti yín bọ̀ tó fi jẹ́ pé mi lẹ́yìn ẹ̀lẹ́ nínú ilé ìyàwó yín á gbọ́. nígbà yín ò lè ní ṣé mi kọ́ ló sọ sísà àti kejì ẹ̀ ni tó jẹ́ pé àwọn faraṣe ti wọn ni èmi ò lè faraṣe ọkọ mi wà bẹ́ẹ̀ fún mi dídí ó fẹ́ dé ọkọ mi olówó orí mi ó wà náà tí ó fẹ́ dé. ọlọ́run méjèèjì tó ń wò wọ́n bẹ́ tà rẹ̀ ní kéènì mo etí kan làwọn lu ìwọ́lu mẹ́jọ. wọ́n á jẹ́ ìfowópamọ́ fún ọ sórí gbogbo kinní tó kó dání tó ń wò yìí gbogbo ẹ̀ tí ń dògùn mọ́ ọ̀la sórí orí rẹ tó dàbí orí aláǹgbá pupa wo mú rẹ wo etí mélòó ni ìwọ nìkan lu. ẹ máa kà á sùfáàní tí wọ́n ṣe etí mélòó lójú. tí ò ní mú. mú mélòó ni ìwọ lu. inú mẹ́ta ni sùfáàní. mélòó ni ìwọ lu. ẹ kà á. lọ́nu rẹ kí n rí iná mo tó rí kí. bọ́bọ̀ ẹ̀dùn kí ni problem ẹ̀ gangan náà. ṣé Susan mọtì ni abo ti fàágbó èmi ló ń bá sọ̀rọ̀ èmi ló fi ń pa. èmi ọ̀dà no problem no problem. ìwọ ni ó wo ìwọ náà ni. mi ìmú gbọ́ gẹ́gẹ́ bí sọ ẹgbẹ́ ní sọ kẹrọ tí mi ìmú gbọ́ mo dẹ̀mọ̀ kan tí mò ń ṣe ìjọ tó gbọ́ náà ìkà ni ẹ o. lọ́wọ́ ní kẹ́bá ibẹ̀ kó fi mí sí owó làbí ní my life o. góòdì góòlè abẹ góòdì gà pààyàn. ẹ máa gbé lè jà. pààyàn fáyé mi sílẹ̀ kí ló dé ó fẹ́ rán mi iṣẹ́ dé tòwútòwú ó fẹ́ rán mi lọ síbi tí ìyá àti bàbá mi ò wọ́n ó fẹ́ rán mi lọ sẹ́wọ̀n. èmi nígbà láì. gẹ́ntìlá yẹn wọ́n ló lè fi ẹni bọ́ọ̀dì. ọmọ Susan ti fọkọ Susan ti fọkọ gan nàbí Susan kọ́ de ebi tí Susan fẹ́ fẹ́ máa fi pa ṣe mọ̀ pé ọmọ ìfọ́ níjà. báàgì wèrè tó gbé fún mi dọ́ọ̀pù all the time wọ́n máa gbé báàgì fún mi aṣọ lọ́wọ́ abẹ́ dọ́ọ̀pù it don't do this don't do that take your bag and live your life. ṣé kò ṣe pé o ti sí báyìí. mo ti ṣí i. o ti báyìí. o ti báyìí. lọ́bìnrin náà ọ̀gbẹ́ òkú bá pọ̀ wọ́n bá wọn lè rà mẹ́tọ̀ fún mi wọ́n bá wọn lè bá tiẹ̀ jẹ́. ó sì bá jù mí máa bá tiẹ̀ jẹ́ èmi jẹ́ tí láyọ̀ wọ́n ló lè fi yẹ ìwọ Susan
fẹ́ lóò ṣe lọ bè lọ́wọ́ gọ́ọ̀gù kó gbẹ́nu òṣìṣẹ́ kẹ́ẹ̀bẹ́ kó má wà nù wá mẹ́jẹ̀jẹ̀jọ̀jọ̀ ẹbí tí ń ṣe tí. kí ló ṣẹlẹ̀. sẹ́wọ̀n kò ní báyìí sẹ́wọ̀n kò bẹ̀rẹ̀ ìwà lásán insufficient fund lẹ́wà account balance ti lò. ọ̀bọ yẹn kò yẹ kó jẹ́ kí wọ́n discharge bọ̀bọ̀ yẹn ẹni owó tó lè ṣe ọmọ ọ̀bọ yẹn ní gbòòrò tó gbòòrò ní bọ̀bọ̀ yẹn náà wọ́n lè ṣe bẹ́ẹ̀. ẹgbẹ́kọ̀ ṣàpèjì sọ́jọ́ ṣàpèjì sẹ́jọ́ lọ́wọ́ àwọn ìyàwó bọ̀ yìí dẹ́kun ìyàwó bọ̀ yìí ti di past tense yìí. kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ kí mi sọ. kí ló ṣẹlẹ̀ ṣé ó pè yín sọ̀rọ̀ ni ká ló jẹun tájà gbẹ́ni sọ̀jọ̀ ọ̀gbẹ́ni gbẹ́ni sọ ká ló jẹun tájà jù lọ sọ́pẹ̀ sọ̀rọ̀ ikú máa pa láàánú yín. àwọn eléyìí ọ̀ ní lẹ́bù mo sọ fún ẹ. wọ́n ló wọ̀ sọ náà. ráwọn tó ní lẹ́bù òun làwọn bákà yín ṣe máa ń dì dàpọ̀ ìdílé láì bọ̀bọ̀ tó lọ yẹn tó kúrò nínú láì máa pípú yìí wọ́n máa jẹ wá ẹ̀. ìyálà yẹ máa jẹ wá ìyálà yẹ máa jẹ wá olórí burúkú ààrẹ last month wọ́n máa bọ́ ṣe broke ṣèbá mi ni mo fẹ́ ló jẹnu lé wọ́n máa tóbi yìí wọ́n máa gbò wọ́n. owó tó lọ yẹn wọ́n máa káwọn lára kò yẹ ó ń káwọn lára tó wọ́n pé oúnjẹ tó fún wọn máa dínkù oúnjẹ tó fún wọn máa dínkù wọ́n ló dé pa gbogbo nǹkan tó ṣe ìyàfẹ́ mi sá yàtọ̀ ṣé a máa ń so sàlódò kí làbẹ́ làbí ó mọ̀ mọ̀ ni. nígbà wo ló ti báyìí mọ̀ ṣe bọ́jẹ́ẹ̀tì ilé mi lẹ́yìn mi tí mo dé mọ̀. ẹ̀yin ń fáyín lẹ́yìn olórí ìgbà tí lóòótọ́ ni tẹ́nàntì mi ní òǹkówó wá sínú ilé ó sì bá Fẹ́mi nínú ilé ó kówó fún Fẹ́mi mo wá pe Fẹ́mi lórí fóònù owó tí wọ́n kó fún ọkọ ó lọ sí gbowó lọ́wọ́ owó tó kó tó gbàgbà báńkò. lóòótọ́ ni tẹ́nàntì kówó wá ó dẹ̀ bá Fẹ́mi nílé ó dẹ̀ kówó fún Fẹ́mi Fẹ́mi dẹ̀ kówó wá Fẹ́mi dẹ̀ ní kó lọ fi sanwó iléèwé ẹ̀. ẹ ṣe bọ́jẹ́ẹ̀tì lẹ́yìn mi ó ní kó kọjá yẹ. èyí ò ní pé owó tí Fẹ́mi gbà lọ́wọ́ àwọn tẹ́nàntì mi ilé òfin ní kó máa lọ sùkúù àbí. bẹ́ẹ̀ni òun ni. ó fi owó tèmi rán ọmọ padà sí sùkúù. òun ìṣèbọmọ yìí ni ìṣèbọmọ wa ni. ìgbò wájú ọmọ mi lọ ẹ̀ka àfẹ́fẹ́ tó ní tání ó tiẹ̀ dá má bọ̀ àpò olùdásíkò ẹlẹ́dàá kò sùn àwọn tó sì fi ó sùn ẹlẹ́dàá máa sùn kò ní sùn ẹlẹ́dàá ò ní sùn bẹ́ẹ̀ ni ìdìbò ọlọ́mọlẹ̀ àwọn rèé torí kọ́nà ó bá mú olè yóò mú báyìí tẹ́nàntì mi ló jẹ mí lówó mo bá sì rí tẹ́nàntì ni mo lé mú pé òun sóògùn sí mi ni owó tó jẹ mí dà ló bá ní òun ti kówó wá nulẹ̀ òun ò bá mi o òun bá Fẹ́mi ní ọmọ mi gbòfin wálé òun sì ti kówó fún Fẹ́mi o ń bá mu fóònù Fẹ́mi owó dà ó ní ìjòkó ti gbowó sọ́nà òmùlẹ̀ gbowó ó ti gbowó lẹ́yìn mi ìṣe bọ́jẹ́tì ilé mi lẹ́yìn mi. ó ti tó ìyá wa kí ló tẹ̀ sí bọ́jẹ́tì ilé ọ̀rẹ́ mi lẹ́yìn ẹ ṣe sá o ọlọ́ àtúnlẹ̀ àtọ̀nà yín náà ṣe lóòótọ́ ni Fẹ́mi wálé láti skul tó lòun fẹ́ wá gbowó òwe òun dẹ̀ fẹ́ sanwó skul fíìsì òun abájẹ́ ìbèrè owó lọ́wọ́ wọn máa fi dídé ní fọládé wọn náà ní bọ́jẹ̀tì mi ò mọ bọ́jẹ̀tì tí wọ́n bọ́jẹ̀tì tẹ́nàntì dẹ̀ wà ó dẹ̀ kówó dé mo dẹ̀ kówó fún Fẹ́mi kí Fẹ́mi máa kówó lọ skul tẹ̀kọ́ lọ́ fi ṣe nǹkan tó fẹ́ ṣe wọ́n dẹ̀ wá bínú. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni. ṣé wọn náà rí tí o ti rí báyìí. ṣé rí ẹjẹ sọ tí wọ́n mú ọ ẹjẹ bí o. ní kò lọ gbowó wa ni o kò lọ gbowó wa ni o. kó káwà ọ̀yà ẹbí tẹ̀ jẹ́ pé nígbà tí Fẹ́mi wá láti skul wọ́n fẹ́ gbowó iléèwé àti owó gọ́ọ̀rẹ́ àkànyẹn tí wọ́n wá sanwó ilé fún yá wa bẹ́ẹ̀ ṣe gbowó ilé yẹn apẹ̀mọ́nú ńlá àti inú ìdáta okùn ẹ̀mọ́ náà lẹ́mọ́ lọ ẹ gba owó yẹn ẹ wá kó abẹ́ tó Fẹ́mi wọ́n á fún Fẹ́mi lówó ilé o òun rèé o bàbá fẹ́ náwó tó ọmọ ẹ̀ ló ń kó lọ ilé ẹ wá kó fún Fẹ́mi ó ti gbọ́ sí pọ̀ mi à ń gbowó kò ní bẹ́ẹ̀ lọ. ètò ìpínlẹ̀ bá pẹ̀lú ọ̀nà ọ̀la. ẹ ti ẹbí ọkọ yín kẹ́nà lọ. ẹ má bínú. kúlẹ̀ kó ní lọ tù. ẹ má bínú àmì ṣe ṣé pé kò ní lọ gbowó wọn kò ní lọ gbowó wọn. ó ti lọ ṣé n tó ṣe ń ta ló gbowó wọn.
ṣé ẹ ká máa dé náà fọwọ́ rẹ̀ lọ́wọ́ ni. ṣé kó máa ṣe bọ́jẹ́tì ní èmi lẹ́yìn mi. ẹ ṣé kò yẹ kí wọ́n sọ fún nílá àti ìlàsà pé á pa ẹ̀mọ́ rẹ o á sì ṣe nínú ìlàsà kò yẹ kí wọ́n sọ fún mi. obìnrin tẹ́lẹ̀ lóbìnrin ní kíni tó bá gbà tó bá náà kọ́ yóò ṣe náà ń lè tọ́lé wọn. àdìgbò yá kú rẹ̀ ọ̀dà rẹ̀ náà ni. báwo ló ń ṣe báyìí náà báwo ló ṣe ń ṣe báyìí bẹ́ẹ̀ náà ni bàbá láńlọ́ọ̀dù bẹ́ẹ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó bínú kúrò wájú wọn kárí ló dẹ̀ ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé ṣùgbọ́n ti tọ̀dọ̀ mi pé 5 and 6 ni wájọ wà ní àjọ máa ń fúnra wa jẹ ni jọ kí wá tún ní ti bàbá láńlọ́ọ̀dù kí ni ti bàbá láńlọ́ọ̀dù tó tún wá mú mo tó fẹ́ máa rí bàbá yẹn fi bàbá yẹn náà fẹnu sọ̀rọ̀ kan tó wà nílẹ̀ iná tí ló kàn work out on that man kò dáa yóò rí báyìí jọ sí ṣé bàbá ní àtẹnujẹ yẹn bàbá oníjẹkújẹ yẹn òun lẹbí òṣèré èèyàn tó ń wo yìí mo mọ bó labí ṣe máa ń ṣe fún ẹ tó jẹ́ pé kó tó béèrè bàbá ì ti fún ẹ nǹkan tó ò lérò pé mo wá gan mo ṣàmáà rí tó ṣe máa fi ràn mí pé ọ̀rẹ́ mi wò wọ́n tí mo máa ń fọ láìtọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ kan yìí mo rò pé tí n bá tiẹ̀ lè rí bíi 4 sí 5 ẹ̀ wàláì mama please ọ̀nà dàní ọkàn mi máa balẹ̀ mo lè má máa jáde gan wọn máa pé àwọn tèmi máa tó pè mí báwo ló ṣe ń ṣe báyìí náà Joyce nǹkan tí kò yí ẹ̀yin pípé tẹ̀ ń pariwo pọ̀pọ̀pọ̀pọ̀ especially ṣé bí bàbá láńlọ́ọ̀dù tó tẹ̀ dárúkọ yẹn bàbá oníjẹkújẹ yẹn bàbá tó kú má kú bàbá alátẹnujẹ tẹ́ pé nǹkan tó ń jẹ náà mọ̀ ṣé ní wọ́n wò tẹ̀ ń sọ ẹ̀ tèmi yé mi òye yìí ni pé gbogbo nǹkan tó ń dọkọ nìwúrà èmi yé mi ṣé rí báàgì tí ó wò máa ń gbé wá lójoojúmọ́ tẹ́ pé tó bá ti dé bá ń fọ̀ máa wọlé máa jáde á máa rẹ́rìn ṣùgbọ́n ẹ máa ṣe kiri tó máa gbé fún wa ní ẹjọ́ òkú ni tó kí bó ha ìdẹ̀ síbi kí bó ń ṣe báyìí tó máa nínú ìgbìdọ̀ sí o. wo tẹ́sí ṣé mo pé mo máa ń gbàdúrà dáadáa ó bẹ̀rù pé mi náà wà ní spirit ní ọjọ́ kan tó gbé báàgì ó tún ṣe bó ṣe máa ń ṣe pé mi ìgbìdọ̀ sí bí ẹ̀mí yẹn ṣàgbé ń sọ fún mi wípé go and open it ṣé tí mo ṣí báàgì yẹn tó bá rí nǹkan tí mo rí kí lè rí tó báàgì sórí èyí owó ni mo rí owó kò lè tó wébi kí ẹgbẹ́ ìjókòó bá tó bá lè gbowó lè sá lọ lóṣè tó kọjá ni wọ́n sọ pé wọ́n rí orí èèyàn. wọ́n má máa lọ jókòó jọ kí ló kọ̀ yín bẹ́ẹ̀ gan mo dẹ̀ ń kọ́ ẹ̀fà rẹ ṣé mo sọ̀rọ̀ lọ yín ni ìjọ tó lọ ṣé mo pè yín sọ̀rọ̀ tá a sọ ni èmi àtọ̀rẹ́ mi ń sọ̀rọ̀ ẹ̀ ń lẹnu wá tí ò bá jẹ́ pé jẹ́ ìyàwó láńlọ́ọ̀dù ni wọ́n mọ nǹkan tí bá ṣe. ó sì lè nà bí kò burú ju ẹlẹ́sẹ̀ bí ẹsẹ̀ gàlà. ìwà yín pé ìyá màmá àgbàtẹ́jẹ́ làwọn bá yẹn fẹ́ kọjú sí ìwà yín pé ìyá ta ló pè ìwà gọ̀ngàn báwo lẹ́yìn débi ṣe ìsàpẹ́ ọ̀ṣẹ́ kò wá ní. mo ní ìyẹn tí mo ní ìyẹn yẹn lórí fòdé ní. lábàlá rẹ̀ náà ṣẹ́rí ó sì máa ti orí yín bọ́ ọdún kòkò tó máa fi dú àgbo tó máa fi ṣègbó. bóyá palẹ̀ rí bẹ̀ẹ̀sì bóyá ẹsẹ̀ rí bẹ̀ẹ̀sì àpẹẹrẹ ti pé ọ̀sẹ̀ tó kọjá ó sọpọ́ mọ́kùnrin kan ipò borí nínú bíìtì ẹ̀ ìṣèbèrè bí mò ń wò ó náà pé gbọdọ̀wọ́ lajú tí mò ń wò yìí tó sì gbọlẹ̀ tó dúdú tó ń dọ́tàwọ̀ ẹjọ́ lọ tó ṣe é wò lọ́kùnrin ibi mò ń sọ bẹ́ẹ̀ wípé ó bá ní kọ́lọ́fì kan lọ́wọ́ ṣògbórí ìrọ̀lẹ́ bá gbẹ̀ ìyá ẹ̀ ń gbẹ́ ẹ̀ ń tọ́ bàbá ẹ̀ ń gbẹ́ ìyá ẹ̀ fò ìyá àti bàbá yìí wọ́n fẹ́ wọ́n bẹ́ nígbà ẹ̀dá ilé iṣẹ́ máa dáta ṣé báwọn ọmọ tèmi wọ́n ò rìn òṣì lórí burúkú tó máa fi rú wọn lọ́dún báàgì lọ́sí ẹ̀yìn tẹ́ ní òṣì lẹ́sẹ̀kẹ́ nìyẹn ẹ̀yìn tó máa rù lọ sọ́kà. wọ́n náà mo máa ń wà fún àwọn ọmọ yìí ẹ̀jọ́ìntì àjọ ń ṣe ìgbẹ́ àjọ wà yìí ẹsẹ̀ yìí náà wọ́n gbọ́ ń tọ̀ ẹsẹ̀ yìí náà ń tọ̀ ẹsẹ̀ yìí náà ń tọ̀ ọ̀sẹ̀ tó wá tẹ́wọ́ bá wà lọ́dọ̀ màá bá ẹ̀ẹ́dì bá òbí mọ̀ káàkiri olórí òun náà ní èjì ẹgbẹ́ ọ̀gá tẹ́lẹ̀ lọ́wọ́ ọ̀rẹ́ yìí ọmọkùnrin ọ̀rẹ́ sẹ̀yẹ́ bí ẹsẹ̀ tú orí tẹ́lẹ̀ bí ẹsẹ̀ ìjàlá onírànà ọmọ pọ̀ bí ọ̀sán bọ́ ọmọ tí ò ṣe rí tí wọ́n ṣe fi yangàn onílé lọ ti ń kẹ̀ṣọ́ ròde àwọn ọmọ òṣìwọ̀n kẹ̀ṣọ́ tiwọn láti lé wá sódò òṣìná ṣe bí ẹran aṣẹ́wó ẹ̀yin onírànà ẹ̀wò tẹ́bádẹ́ẹ̀dì gbọ́ nínú ilé ṣẹ̀bẹ́sẹ̀ mọ̀ mí nílá lè dèrò ṣẹ̀bádẹ́ẹ̀dì gbẹ̀dù gáfọ́rí tóbi òdú gbà. owó
Bàbá ẹlẹ́dà. Owó Ẹlẹ́dà. kò sùn rí ẹlẹ́dà ó sì ní sùn náà. Àmọ́ kí ló wá dé? Kí ló dé? Mo wò títí pé ọkùnrin yìí ò lè ṣe ọmọ wà bí ijọ́ kìíní, ijọ́ kejì, ijọ́ kẹta. Mo wá rí i pé ń lọ bí ọ̀sẹ̀ méjì, ọ̀sẹ̀ mẹ́ta. Mo wá lọ bá kí n lọ porúkọ ètò ìmọ̀ wa wà náà. Susan. Mo wá lọ rí i bá pé kó tiẹ̀ fún mi nọ́mbà rẹ̀ nítorí pé ọ́nù kí ló dé láàrin ìwà àti Susan. Ṣé kìí ṣe pé nǹkan kan ń ṣẹlẹ̀? Bàbá ẹ máa dán ọmọ ẹ lọ, ó máa ń ṣọ́ ara ẹ ni. Gẹ́gẹ́ tó èmi ò lè kó jẹ́. Ó wò pé kí n bojú ẹ̀jẹ̀ ni, mo tún á ń kọ̀ sílẹ̀. O lè bojú rẹ̀ jẹ́, tó bá bojú rẹ̀ jẹ́ ó ti bá tàwa jẹ́. O mọ̀ pé nítorí tiẹ̀ tí wọ́n ṣe ń wá, ó ní tèmi máa ń rí. Àbọ̀ mọ̀ ni. Ọ̀gá Wọ́n padà sẹ́yìn, padà báyìí. Ẹ̀ẹ́dẹ̀ kí wá. Babe. Ìwọ lẹ sà. Bàbá. Susanu, padà báyìí. Padà báyìí. Bọ́ báyìí. Wo mi. Wo ṣe ń kí mi. Ṣé bó ṣe yẹ kó o kínu? Mo ní ṣe bó ṣe yẹ kó o kí. Ẹ dákun kìíní kan lèmi fẹ́ kí o gbowó mọ́ o. Inú ilé yìí, èmi ni pírẹ́sídẹ̀ntì inú ilé yìí o. Èmi ni gómìnà inú ilé yìí, èmi ni chairman o. Èmi lọ́wọ́ ń jogún ilé yìí fún. Ẹni tó bá ti mọ̀ pé mo lè pàṣẹ fún nínú ilé yóò fi ilé mi lẹ̀ ni. Èmi ni chairman nínú ilé. Gbogbo tó bá ti ń bá sọ nínú ilé àṣẹ gé ni. Kí ló wá dé? Orí tí mò ń báyàn sọ̀rọ̀ mo tó wá pè ọ́ oníṣẹ́ ò lè máa lọ. Bye calm, kí ló ṣẹlẹ̀ gangan? Yóò dà fún ọ tí mo fi obìnrin gan nu. Nígbà tó rí owó tó dúró ní àyè, ṣé bó ṣe yí ó kínu? Ṣé bó ṣe yẹ kó kínu? Wo bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, àṣẹ lè ní ọ̀pá ń ọ̀dà alábàá. Tí n bá sì ti pàṣẹ ẹni ó bá láṣẹ mi ò lè múlẹ̀. Ẹni ó bá láṣẹ mi ò ní múlẹ̀ nínú ilé tí mo kọ́, yóò kó jáde ni o. Yóò kó jáde ni. Susanu, owó látò nílò ẹ̀yin méjèèjì ẹ̀ gbọ́dọ̀ jà mọ́. N ò sì gbọ́dọ̀ gbọ́ nǹkan kan láàrin yín mọ́. Ó yá lọ́ba. Ìwọ náà mọ̀ pé mo láì ẹ̀. Ọkọ̀ yẹn ló ṣe máa ń ṣakọ. Ẹ ṣe gan Susan. Ìwọ náà kò kàn láì kó máa ṣọ́ ara ẹ̀. Tí ó bá ṣe pé mo láìkì ẹ ni. A jẹ́ kí n sọ fún ẹ, kò sẹ́ni tó lè wọ ọkọ̀ ẹbí tèmi. Ó gẹ̀ kó dẹ̀ sí bó ṣe lè ṣakọ tó. Kò sí bó ṣe lè ṣe tó wọn lè fọ ẹlẹ́nu tó mi. Bẹ́ẹ̀ ni èmi mo lè fọ ẹlẹ́nu bó ṣe wù mí, mo lè ṣe dáadáa ju àwọn anybody lọ. Gbàgbé yes tó bá lọ ọ padà wá ni. Bẹ́ẹ̀ ni kí ló ṣe ẹ. Gbogbo ẹ ju gbogbo ẹ lọ. Èmi gan náà fẹ́ jáde. Mo dẹ̀ ní kí n sáré wá rí bàbá láti bẹ̀ mo tún wò pé kí n tẹ̀ ní kí n kọ́ gbẹ́rù mi sọ́dọ̀ ẹ̀ kó bá ń gbé sí ọgẹ́. Owó ó ti dé at least ó rí pé mò ń jáde lọ ní. Bẹ́ẹ̀ ti tilẹ̀kùn mi ìlé gba báàgì bóyá kó máa gbé lọ. Tó bá tilẹ̀kùn kọ́ ìwọ tó bá tilẹ̀kùn náà ló máa ṣí. Gbónú fẹ́ gbé báàgì sí, mo ti tilẹ̀kùn náà. Wà á dẹ̀ ṣílẹ̀kùn, tó bá tilẹ̀kùn wọ́n tó tilẹ̀kùn náà ló máa ṣí. Mi lè padà mọ́ táìmù ti lọ wò ó. Ẹ̀ṣẹ̀ tún ti rí o, ara wọn ti máa ń sọ léléyìí o. Kí ni gbogbo eléyìí náà? Ṣebí ìwọ tó bá tilẹ̀kùn náà ìwọ náà ló máa ṣí. Ṣé ọgbọ́n tún ti bẹ̀rẹ̀ àbá lẹ́yìn kan tí mo máa ń sọ rèé o. Ọ̀rẹ́ máa ń fún mi lẹ́jẹ̀ kó. Mo ti ń jáde máa gbé báàgì. Kíní kan ni ẹ mọ̀, ẹ wo ẹ mọ̀ jà nítorí báàgì. Tó bá jẹ́ ti báàgì ní gbé wá. Ti di ìrọ̀lẹ́ máa wà. Mo fẹ́ wo ohun tí wà nù. Èmi ò láìkọ́ máa tú báàgì mi. Inú ilé gbogbo ohun tó bá wà ń bẹ̀ èmi ni mo ní. Kò sì sẹ́ni tó lè yẹ̀ mí lọ́wọ́ inú ilé ìwò ṣùgbọ́n kò wá ní da kó gbé nǹkan sọ́dọ̀ mi kí n tiẹ̀ mọ́ tiẹ̀ ó mọ̀ pé mo mọ̀ bẹ́ẹ̀ ṣe é ṣe tẹ́lẹ̀. Ó yà ọ̀kàrí jàre yóò dáa fún ọ. Ohun tó wà ń bẹ̀. Aṣọ ló wà ń bẹ̀ bàbá. Aṣọ lásán. Aṣọ ni. Kò sóúnjẹ kankan bẹ̀. Kò sí bí nǹkan mímu àbí jíjẹ kankan. Àbí kó má jẹ́ pé yóò bàjẹ́ ni o. Aṣọ lásán aṣọ lẹ̀ wá ń jà sílẹ̀ sọ wípé kínní. Wo ẹ tètè máa lọ. Èmi ò gbé pamọ́. Wo ẹ tètè máa lọ. Ẹ máa lọ. Ẹ káre. Ẹ gbọ́dọ̀ jà mọ́ o. Mo ti bá sà. Owó ọmọ tí ó ti lọ́nu owó. Ọ̀dà bọ̀. Àwọn tá à ń sọ. Mi pẹ̀yìn méjèèjì. Àwọn tá à ń sọ àwọn èèyàn gidi nu. Àwọn káre nígbà tí wọ́n ti ń wá wọn wá àárín èèyàn kankan kó fún yàn kọ́ bọ̀rí inú wọn. Gbogbo wọn kàn tẹ̀lé wọn náà ni. Wo yóò dá fún ọjàre owó wọn bọ̀ gbé pamọ́. Nítorí pé ó tún ti bẹ̀rẹ̀
bá ṣe máa bá sọ tí ò ní gbọ́ tó máa yí wa sí pẹ́lá tó máa yí wa sí polo ó ní bó ṣe ní kí wàá fẹjọ́ ẹ̀sùn yìí o. kí ló tún ṣe. ẹ ṣe sá o ó ní ìkọ́nà àwọn tẹ́nàntì wa àwọn ọmọbìnrin kan bí olóṣó náà tiẹ̀ ń ṣe bí tiẹ̀ mọ́tò tiẹ̀ ń ṣe ṣáwọn kan ṣàtìẹ̀ wà ń bẹ̀. ṣé kí n sá àwọn ọmọ tá máa ń wọ bọ́mbà lẹ́kùn wà mí tipátipá wọn fi wọ kọ́ńtẹ́ẹ̀tì. àwọn náà ni àwọn ni. olóṣó ni. bí tiẹ̀ mọ́tò ṣe. kí ló rẹ̀ mi náà ń wò kó tó lọ káwọn olóṣó. èmi ò mọ̀ kò yé mi o. mo ń gbọ́ rẹ̀. mo pé bọ́ọ̀sì fẹ́ arábìnrin yẹn ó máa ń gbé báàgì wá fún un níjọ́ kan mo wà nínú ọgbà wọn mọ̀ pé mò ń ṣe nǹkan nínú ọgbà lọ mo kàn gbọ́ tó wà tọ́rẹ́ pariwo ni ariwo tí wọ́n dẹ̀ pa yẹn dájúdájú kò kì í ṣe owó ló wà nínú báàgì yẹn bí mo ṣe ń wo ariwo yẹn tí ò bá ṣe orí èèyàn ló wà ńbẹ̀ á ṣe apá àbẹ̀sẹ̀ ìkọ̀kọ̀ tó burú òun ló máa wà nínú báàgì yẹn. wà á wòran ó kú sí méjì o ẹlòmíà rí owó ńgbà mi lówó tó tówó ẹ̀rọ àbá o bóyá dọ́là ló kó síbẹ̀ tó kékeré. mi ò rò bẹ́ẹ̀ ìpariwo ilé kò ń ṣe ìpariwo gbé orí owó ìpariwo ọ̀tọ̀ nílé yìí. sọ̀rọ̀ pẹ́ lómi àfẹ́ wọnú géètì yẹn á bá já lẹ́nu ọ̀nà tó bá rí ajá yẹn á pariwo á sá padà ní. ó dà bẹ́ẹ̀ bá gba tèmi èmi gba títí yín. ọ̀rẹ́ arábìnrin yẹn ọkọ mi ló tún gbé báàgì fún báyìí ọkọ mi ló tún gba báàgì lẹ̀ tó tún lọ gbé báàgì pamọ́ o. nínú dìsẹ́mù lẹ́yìn yẹn náà. bẹ́ẹ̀ ni nítorí tí sọ̀bì á máa dégbò olúgọ̀bẹ là ń ké sí o ẹlẹ́dàá MASUN ló tún gbé wálé báyìí o ló gbé báàgì wọnú lé báyìí o nítorí tó bá máa délẹ̀ bó ṣe tètè wá ń ké sí yín. ẹlẹ́dàá ọ̀rẹ́ mi ti ń sùn báyìí. ẹlẹ́dàá ọ̀rẹ́ mi ti ń sùn báyìí. kò dà bẹ́ẹ̀ tára ẹlẹ́ni máa ń jẹ kòkòrò móbì tá a bá tèè sọ fún òru ẹ oníjà sùn ọ̀dà àbòsí wa ìyàwó gidi ni ọ. má jẹ bàlẹ́rù kò sí kú tí ó pa àlàgbà táà ní bá kó lórí ẹ̀ bẹ́ẹ̀ èèyàn sì tó yàn bá rìn kọ́mọ tó bá sọ̀rọ̀ èmi náà bá sọ tó bá wù kó mọ̀ gbọ́. olóṣò yẹn gangan lásán mi tẹ fẹ́ gbé tẹ̀ kọ́ dùn mí. torí wọn tán àwọn dàbí mo ṣe dá o aláàárẹ̀ tó ń sọ pé mo fẹ́ràn káàkiri. àbẹ̀rí ẹlẹ́dàá bàbá ó sùn tì. ẹlẹ́dàá wọn sùn ó sùn tì. bàbá ọ̀rẹ́ ẹ̀jẹ̀ ọmọ ayé kárí. bàbá mo tiẹ̀ ẹnu àárọ̀ ìtẹ̀sọ̀ yẹn náà ẹ mọ̀ pé a lọ club lóru mọ́jú ẹ ṣàmù so àìṣe mú lè gbàgbé ọkàn síta tí mo ṣàlọ mú láàárọ̀ yìí ẹ̀dẹ̀ bọ̀ bàbá mo tún wá rántí nǹkan kan tí mo fẹ́ já yín ẹ mọ̀ bèbí olóṣó tó ń gbénu lé wa yẹn tó ń fẹ́ bọ̀bọ̀ Owólabí àbí kí lórúkọ ẹ̀. Owólabí bẹ́ẹ̀ bàbá èèyàn pàtàkì nu èèyàn gidi nu. bàbá mo parí bọ̀bọ̀ yẹn ní club ó ní bùkọ́ ni mo ti bá bọ̀bọ̀ yẹn ṣe é get ó dẹ̀ jẹ́ VVIP jẹ́ pé òkè lọ́hùn mo ti náà ń ba oyin bàbá àárín àwọn tẹ́ pé sori nígbà tí sọ pé ó kéwòn mo mọ̀ pé Owólabí ló bá ń bẹ̀ lóòótọ́ torí sọ Owólabí níjọ́ yìí tèmi ti rí nínú ilé mo ti mọ̀ pé èèyàn òkè ni kì í ṣèṣe òkè fún mi. bàbá kò ń ṣe bẹ́ẹ̀ yẹn bàbá kò ń ṣe nǹkan tí mo tọ́ àṣọ fún mi mo sọ pé àárín àwọn ẹni tí mo ti rí iṣẹ́ ọwọ́ wọn ò mọ́. ọwọ́ Owólabí náà mọ̀. bẹ́ẹ̀ ni bàbá. nígbà tí wọ́n ti wá mọ̀ báwọn látijọ́ títí ń wá nù ilé ìwọ sì ti rí pọ́wọ́ rẹ̀ ọmọ ó sì pè mí sákìyèsí bí wò bá lè sọ fún èmi ó sì sọ fún Owólabí wá ọṣẹ kó o bù sọ́wọ́ kó o sì fomi sí kó o fọ pọ́wọ́ rẹ̀ ọmọ. bàbá ṣé ń gbọ́ mi ẹ la etí kẹ gbọ́ mò ń sọ fún yín pé kò ń ṣe pé ọwọ́ òmù mò ń sọ fún yín pé nǹkan tó ń ṣe iṣẹ́ wọn ò clear ó ti yé yín mo ní tá a ti já yín ni kó má kó bá wọn lé ní o bàbá ó ti yé yín bẹ́ẹ̀ nǹkan tá a gbé yín débẹ̀ ni ó ti yé yín bẹ́ẹ̀ bàbá ẹ má wò. wá kí ló dé. ìtún nìyẹn bàbá. ó mọ̀ ṣe o. ìtún nìyẹn bàbá. fókọ̀sì. pé mo já yín. fókọ̀sì sórí tí kì í bá ṣe pé òwò àánú àwọn tí mo nífẹ̀ẹ́ sínú ilé torí nínú ilé ìwọ àtẹkẹ́jì rẹ àti ẹni tí Owólabí máa ń wá wà ẹ̀yin ni mo nífẹ̀ẹ́ sí jù nínú ilé mi nǹkan méjì sì kọ́ ẹ̀yin jẹ mí lówó ilé kówó ilé ó tó parí báyìí ẹ ti sàn mí ilẹ̀ tí ì bá ṣe pé mo nífẹ̀ẹ́ sí ọ n tó sọ yìí n tí n bá sọ sí ọ ò ní kò ní tí Ọlọ́run ẹyin bẹ́ẹ̀ ni ibo ni wọn náà wá pẹ̀lú àwọn ọ̀bọ tí wọ́n ń jáwùrà bẹ́ẹ̀ ni. bàbá mo kàn ní já yín ni èmi kàn gbé yín débẹ̀ kí wọ́n máa wá bàbá ẹ jẹ́ sọ́ọ̀fù bàbá ẹ sábà kọ sọ́ọ̀nù ẹ má jọ kó bá wa nulẹ̀ yìí ò tèmi ò jù bẹ́ẹ̀ ló ti yín bàbá mo kàn ní já yín ni o. ìwọ náà fún pẹ̀lú ọlọ́tẹ̀ nígbà àdáńtà wíire o wọ́n lọ́kùnrin yẹn sọ́tẹ̀ nígbà lélẹ́yìn náà bẹ́ẹ̀rẹ̀ ọ̀tẹ̀ ó darapọ̀ máwọn ọlọ́tẹ̀ ẹ ò rí nǹkan n ò tiẹ̀ wá mọ̀ pé irun tó bá wá mi orin tó bá lẹ́nu mi ara ẹ̀yẹ tí ń bá wí náà nù. lórí àti rí wọn tán àwọn dàbí mo ṣe dà o aláàárẹ̀ tó ń sọ pé òun fẹ́ràn káàdìyàn àbórí yín ò sọ ń gbọ́ mí àgbà fún yín kò lè pa mí mọ́ bọ́láhùn bá fọ̀tá ẹlì hàn ní wàríwárùn bá mi bẹ̀rù wọn o ẹni pé ó mọ̀ jayé àwọn ọ̀tá rẹ̀ mò ń bá wí Owólabí gbogbo ẹni bá lò ní jayé wàríwárùn ó gbèrú wọn ni àwọn ọlọ́tẹ̀ burúkú.
ẹlẹ́dà owó ẹlẹ́dà ẹ ó sóòtì fàáṣẹ wà pa gbogbo àpá wà pa that's good ẹ wọ jẹ sáré ọmọ ìlẹ́bí. wá kò sí nílé ó ti jáde ó yẹ kó o ti mọ̀ páwọn ègbélé ó ṣẹ̀ṣẹ̀ jáde ní ìsinmi páwọn ègbélé. ó jáde báwo kí ló máa ń ṣọmọ iná kò sọ fún mi pé òun fẹ́ jáde. ó mà retí wọn. mo dẹ̀ fẹ́ gbé báàgì sọ́dọ̀ ẹ̀ kí n lọ ṣe fàájì kí n dẹ̀ padà wá gbé nǹkan mìíràn lẹ́yìn. owó làbí báàgì lásán dákun ṣé báàgì nìkan ló fẹ́ gbé fún àfòtún ní nǹkan míì tó bá sọ. àbá báàgì gangan náà ni. báàgì lásán owó làbí wo ìwọ ti da mí wájú òdì dandan kó o tẹlẹ tútù tó bá jẹ́ ti báàgì ni gbé wa àwọn bọ̀ gbé pamọ́ tó bá sì ti di ìrọ̀lẹ́ tó bá dé owó gbé lọ́dọ̀ mi. èyí pé ìwọ ti domi síwájú ó yẹ kó o mọ̀ tẹlẹ tútù owó làbí gbé wa àwọn bọ̀ gbé pamọ́ wọ́n bọ̀ gbé pamọ́. ẹ ṣe ọ̀kárẹ̀ ẹ jẹ́ kí n tún ṣe iná máa. ó fún mi lówó níta wínú èèyàn ni wọ́ọ̀. bàbá ẹ ṣí ọgbọ̀n owó ẹ wo bàbá ẹ gbà. èmi nìkan àbí n tún fún bẹ́ẹ̀ tó bá dé. ẹ lẹ bẹ́ẹ̀. gbogbo ọjọ́ tó o bá ti rí pé o fẹ́ gbé nǹkan sí lọ́dọ̀ máa gbé ìran mi wọ́n máa gbé fún. ó ti tán mi. wọ́n máa gbé fún. ṣé bí ìwé tó gbé fún mi ń jọ́sí náà ni aṣọ lásán ló fún mi lọ́dúnrún eléyìí. bàbá àjẹmọ́ ni yín. owó lọ́ni. màá rí ní. yóò dà fún ọ. ẹ ṣe. ẹ ṣe. ẹ máa gbọ́ ilé náà kí n pé wàá máa bú. tí n bá ti dé tí wọ́n bá bí ọjà tó jẹ́ wípé bàbá rẹ ló bí ọ tí mo sì wá fi ọ nílé yín wá sínú ilé mi tán bá bí ọdá ìwọ jẹ́ndé kí n má bò ń jẹ tí mo sọ nílẹ̀. kẹlẹkẹdẹ kẹ má bò ń jẹ rẹ ṣé fún mi lọ́wọ́ ni ṣé fún ọ̀rẹ́ tí wàá fi dáná ẹ wá jẹ. èmi ò fowó lẹ̀. ẹ filẹ̀. dákun dúró owó ètò mo fi lẹ̀ ń jẹ kánkọ́. bàbá ẹlẹ́dà. mú fún. bàbá ẹlẹ́dà. ẹ wo àwọn nìyẹn. ẹlẹ́dà. àwọn nìyẹn. so ẹ̀yin Mr. ẹlẹ́dà right. èmi náà máa ń pè bẹ́ẹ̀. Okay. wọ́n máa ń pè mí bẹ́ẹ̀ ni kì í sorúkọ mi gangan o. àti ó dà pé ẹ mọ ẹni yìí ṣá. ẹsẹ̀ rí kẹ́lẹ́ kan ní ẹ̀dá. ẹni ó ṣáà pé orúkọ yín nísìnyí. ẹsẹ̀ rí kẹ́lẹ́ kan mo fẹ́ kẹ́ ẹ ṣe fún mi. bàbá ẹ mọ̀ mi èmi owó. n ò sọ pé n ò mọ̀ àmọ́ tó yà ń lẹ́nu ni pé. ok ẹ fọkàn balẹ̀ ẹ má rọ ẹsẹ̀ fún ẹni problem. kí ni owó rẹ̀ yé mi. kò sí any problem a kàn fẹ́ wá àwọn fẹ́ ṣe àwọn ìwádìí kan ní àti ọ̀dọ̀ yín bíbá ẹ jọ̀ọ́ arákùnrin yìí sọ pé òun gbé àwọn ẹrù kan sí ọ̀dọ̀ yín síbẹ̀ ni àgbẹ̀ kan. kò gbẹ́rù sọ́dọ̀ mi o báàgì lásán ni o. yes òkè báàgì yẹn tí o sọ fún wa yẹn ọ̀dọ̀ wọn ló wà. kì í ṣe ẹrù báàgì aṣọ rẹ̀ lásán ni. ẹ ní problem ẹ kàn jẹ́ ká a fẹ́ ṣèwádìí lórí ẹ a ní láti rí báàgì yẹn ẹ jẹ́ ká wọnú lẹ́yìn ẹ máa ń bá mi gbé dání. bàbá ẹ má stress ara yín ẹ kàn jẹ́ ká jọ wọnú ilé. ṣé báàgì àwọn ló gbé fún ṣá. o ṣú ọ pé àwọn ló gbé fún. ok. ṣé báàgì tó gbé fún mi láàárọ̀ yìí. exactly báàgì yẹn gbọ́dọ̀. aṣọ ló wà nù rẹ̀. ǹjẹ́ tó ní any problem tá a bá débẹ̀ tá a bá ṣàṣà máa mú bóyá lóòótọ́ aṣọ ni so ẹ jẹ́ ká. ẹ n ò gbé sínú ọ̀dọ̀ mi ní àyín ò gbé sọ́dọ̀ mi. bàbá ẹ rí pé mo wò pé àgbàlagbà ni if not mo mọ nǹkan tó yẹ ká ṣe ṣe gbọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wọlé. báàgì mo wá sí ní àyín mo ti gbé sí. kò sí problem ẹ jẹ́ ká lọ sí ibi tó wà. oya let's go. mo ti ń lọ mo ń lọ náà ni. Why are you delaying me now? Oníbo lẹ sọ pé gbé báàgì yẹn sí now. Ibi ló wà. Oya let's go now. Why are you delaying me? Let's go. Aṣọ ni. Move jare. Abeg move. Lórí báàgì aṣọ. Move forward, move. I'll raise you slap, idiot. You try anything funny here, you see what will happen. Lóde báàgì aṣọ tó gbé fún mi náà nìyí ni àbí ṣé bí báàgì aṣọ tó gbé fún mi. báàgì yẹn lè Mr. Man. Is the bag? ó yá bàbá ó yá jẹ́ ká wo tó wà nù báàgì yẹn. Aṣọ ni ebi lẹ́yìn náà ń wò yìí aṣọ ni. ẹ máa tú aṣọ yẹn sílẹ̀ ká wò. aṣọ ni òun rèé. Ó yá máa aṣọ nílé. Ṣaṣọ ok aṣọ yes aṣọ nílé yìí o.
MASUN. ẹ tún kí ní bàbá náà wá ẹ dá mi náà má waste time mi. mo ń tún. ẹ tún ogun tó wà mẹ́ jáde. kí ló lè ẹ gbé jáde náà gbé n tó wà mẹ́ ó gbé jáde gbé. mo ń gbé náà ni o. gbé jáde. ok bàbá aṣọ lélẹ̀ aṣọ tí ẹ sọ lélẹ̀ ṣèbí ẹ̀yin náà ti rí nǹkan tó wà bẹ́ẹ̀ lè. ẹ dákun. okay no problem no problem no problem okay keep quiet mr baba very super yeah ọgọlọpàá ìjọ. no problem no wahala ṣùgbọ́n náà ti rí ìyàwó MASUN àbí kí ló pẹ́ tó ti rí nǹkan tó wà ní báyìí ọkọ ẹ̀ òkè òyà ọ̀yá yẹ̀wò olóòní kì í tẹ̀lé ẹ̀ nígbà tó bá dé lè kó lọ sọ̀rọ̀ yìí. wà ṣe òdáyé ògbó. Susan ẹ ṣe òní ṣe àti ìparí ìjà wa ni. ó sì ń jà náà ni. mi ò bá ń jà o. ó bá mi jà kí ló wá ṣẹlẹ̀ ojoojúmọ́ àbí kó máa rún ju kí ló dé kí nìkan tó ṣẹlẹ̀ kí ló lè tó bẹ̀. ó tí ì gbọ́. pé kí ni. ó tí ì gbọ́ ọlọ́run abẹ́ tí dídì wọ́n ti gbé bàbá landlord. irọ́ ni o. ó tọ́ ni. no wonder tí mo wọlé tí gbogbo kọ́ńpáàdì dá mi ìgbóhùn ìyàwó bàbá mi ráwọn ọmọ wọn kí wọ́n ṣe. ta ló gbé wọn. ọlọ́pàá tó wọnú géètì àwọn tó 24 kí ni small fire ó sì ṣe àkọ́kọ́ tátàtà pọ́pọ́pọ́. jẹ́ kí náà ṣe. àjà fún ẹ wọ́n ṣe ń bínú nìyẹn báàgì tí ọkọ̀ èwo labí máa ń gbé sọ́dọ̀ bàbá landlord nígbà tó máa ti wọ́n bá kọ́ 24 wọ́n bá bọ̀ 45 wọ́n nǹkan oríṣiríṣi wọ́n bá kọ́ dì wọ́n bá rẹ̀ wọ́n bá lọ gbogbo ẹ̀ lọ́ba. báàgì tó wọ́n labí gbé fún ọ. bẹ́ẹ̀ ni bàbá landlord ní kọ́kọ́ o pẹ̀lú ọkọ̀ èwo labí wọ́n ṣe jacob sí lọ́wọ́ lélẹ̀ bíbò kò wọ ṣọkò wọ bàtà ẹsẹ̀ ẹ̀yọ ládùúgbò ọlọ́run ṣe o. kọ́kọ́ labí fẹ́ ṣe fún ló fẹ́ rán mi lẹ́wọ̀n. kọ́kọ́ ló ní kí n smart. ṣé bá ní ẹ̀dùn sọ sí pé bàbá landlord. inú mi ò dùn sí náà. ẹlẹ́dàá mi orí mi ò gbà bọ̀dẹ̀ ọlọ́run ló ní kí n play smart ẹgbẹ́ kan mi ì sọ́dọ̀ pé yóò máa yẹnu sọ́mọ̀ mi mọ́. ẹjọ kí n sọ pé wọn gbé. bàbá landlord ni àtọkọ Susan owó. ọgbẹ́ bàbá landlord àtọ mo dẹ̀ sọ fún bàbá ẹ̀ mo sọ fún wọn mo kìlọ̀ fún wọn mo ní kó máa gbọ́ bẹ́ẹ̀ kó bá wọn lè rí tí mo máa ń ba àwọn bíi high class àwọn tíṣà wọn mọ́ ni bọ́ ẹjọ ṣé ẹ ní nọ́mbà àwọn ọlọ́pàá yẹn lọ́wọ́ ni. tíṣà wọ̀ tiẹ̀ mọ́. ká tiẹ̀ pé wọ́n ní èèyàn tó tọ́ náà wà níbà ẹjọ fún mi nọ́mbà yẹn. má lọ pé wọ́n ó pọpọ lọ́dọ̀ nínú ilé yóò mú kókè. òun gbọ́ ọ̀gá wọ́n jọ ná owó ẹ̀ ní o. wọ́n jọ máa mú wa ní. Alonzo pé wọ́n. ẹ fún wa tẹ̀lé abọ́ nọ́mbà yẹn kọ́ wá gbọ́ náà. ẹ ṣe o ti gbọ́ ojú ti tiẹ̀ báyìí ojú ti tiẹ̀ wọ́n tó wá díẹ̀ bí fídíò tiẹ̀ ṣe sọ níbi ẹ̀yìn àtàwọn jẹ́jẹ́ ni ọmọ ẹ̀kọ́ ń lọ. ó ti jáde orí wa pé olóṣó. ẹ ra mà ẹ pẹ̀lẹ́ mà ẹ rà àánú gbà agbára Ọlọ́run báwo ló ṣe wá jẹ́. ẹ kú nìkan tí bàbá yìí kó mi sí báyìí o ẹ gbà mí ohun kan tó kó mi sí pẹ̀lú àtẹnujẹ iná ṣáá ni ó ṣe ń jẹ́ lé òrò ló ń jẹ́ lé gúngún. ẹ má sọ bẹ́ẹ̀ kì í ṣàtẹnujẹ àgbàlagbà ni wọ́n a lè sọ ipá àtẹnujẹ ẹ mọ̀ pé gbogbo nǹkan láyé ọwọ́ Ọlọ́run ló ti wá lábẹ́ kádàrá ó máa ń wà bẹ́ẹ̀ bọ́tẹ̀yìn fúnra ara yín gan lè fà ìtójú ní ọ̀rọ̀ yẹn ṣebí mo fà yín pé kẹ́ máa wá sílé Ọlọ́run kẹ́ máa wá fi àdúrà jagun ẹ mọ̀ páyé ogun la wà yìí ṣá tá a bá ń gbàdúrà fún wọn olórí ilé ni wọn àwọn ò lè ráyè ká má parọ́ díẹ̀ náà ni àyè tí ọkùnrin ní wọn á lọ bí iṣẹ́ wọn á wà tí jẹ àwa àtàwọn ọmọ wa àwa máa wà ń lé pẹ̀lú pé ká máa ṣàdúrà fún wọn wọn gbà tẹ́ bá wa sọ pé ẹ wá sí church ẹ ṣe báwo lẹ ṣe fẹ́ rádúrà gbà fún wọn. tí o kúkú sọ pé mi ò wá sí church ẹ wò ní ti church tẹ́ sọ yẹn ó ṣe pé mi ò fẹ́ wá sí church o ẹlẹ́dàá olóṣọ pé kí n bá wà ó tó bá ṣe Sunday service bá ní mo lọ church á ní kí ni mo fẹ́ lọ ṣe á ní kí n lọ jókòó tí bá ní mo gbé báàgì pé mo lọ sí ṣòru ká lọ sí ṣòru á bọ́ sọ pé mi ò gbọ́dọ̀ lọ òun fẹ́ rí mi kí wọlé lọ sùn kí wọ́n lé wá sọ pé kí n tún wá ṣe. ó bà ní kò tí ì bàjẹ́ ṣé mọ nǹkan tá a máa ṣe ẹ jẹ́ ká mọ bí a ṣe fẹ́ wọnú àdúrà fún wọn ẹ jẹ́ ká gbà pé iṣẹ́ èṣù ni
torí nǹkan tí èṣù ò bá fẹ́ kí èèyàn ṣe téèyàn bá ń ṣe kinní náà ń pẹ́ ó lè tún mú wàhálà míì wá nínú ilé láàrin ẹ̀yin àti wọn but bọ́rọ̀ ṣe wá rí iná tí bá délé mo máa ṣàlàyé fún dádì wọn bá wa àwọn náà tún bá fàdúrà jagun lórí ẹ má káàárẹ̀ ọkàn bí mo ṣe sọ kẹjẹ ká wọnú àwẹ̀ àtàdúrà 3 days Ọlọ́run máa gba gbogbo ògo. àmì yẹ kébì mọ ti wá rí wọn àmọgbé tí mò ń bá kiri kò dé jẹ́ kí n ráyè. Ọlọ́run máa fi wá lọ́kàn balẹ̀ mọ̀ pé bó ṣe jẹ́ ló fà á but nísìnyí ẹ mú ọkàn yín kẹmọ pé gbogbo téèyàn bá ti gbàdúrà sí Ọlọ́run máa gbọ́ àdúrà ẹ má káàárẹ̀ ọkàn ẹ ṣe máa bójú pẹ pẹ̀lú. bọ̀bọ̀ mo kí mo ti wà ní ìpínlẹ̀ rẹ̀ látàárọ̀ bọ́ ìlú ẹ̀ pa ara ẹ̀ náà ṣé bọ́ ṣe ń tọ́jú ẹ látàárọ̀ tán kan nínú ìṣe yẹn ló láìkí ìwọ kan jẹ́wọ́ fèmí èmi báyọ̀ tẹ̀ ni. ẹ bèbè ti bá wò ó ìwo gan ni ibo ló ti jọ rẹ má máa wá ìyá wa ibo lọlọ́pàá tó lè ti jọ rẹ òun jọ rẹ mi mẹ gbogbo nǹkan tẹ fẹ́ mọ̀ gbogbo ẹ mo ti kọ sínú ìwé kò sí nǹkan kan tẹ fẹ́ mọ̀ wọn náà. lóòótọ́ ló ti kọ àwọn kan sínú ìwé nǹkan tó kọ sínú ìwé yẹn ò complete náà ìwọ jẹ́wọ́ fèmí náà I'm your friend. àlàyé ẹ fi gbogbo yẹn lẹ ọbẹ ẹ bèbè ti bá wò báwo lè jọ rẹ jọlọpàá àti àbúrò máa ń ṣọrẹ o help me gbogbo nǹkan tó fẹ́ mo ti sọ sínú òwe mo ti kọ́ síbẹ̀ ó dà iléeṣẹ́ tà ń lò alọ́run ẹ̀ tiẹ̀ ni àwọn tàbí ẹ̀ lẹ́sẹ̀ lọ́wọ́ ìbọn àmọ́ ọmọ máa lo wá wà ní àdìmá oṣù kan ọ̀sẹ̀ méjì àwọn ẹ̀ ti lò tọ́ adé lọ tọ́ bí ẹ̀ wá tán sí kankan wọn nà. ok now I understand tẹ bá ti gbà tẹ lè tán lè máa kó sọ́dọ̀ bàbá yẹn àbí. bàbá wo. bàbá yẹn náà bàbá yẹn gangan. ẹlẹ́dà. go ahead yeah, you get it. ẹlẹ́dà ẹni sùn ní pẹ́ ẹlẹ́dà wo ni o sùn ẹlẹ́dà ẹni sùn ẹ wò bàbá yẹn mọ kọ́kọ́ kò mọ kọ́kọ́ àwọn kan máa ń dúdú wá sí lórí iṣẹ́ tán àwọn kan gbé lọ sọ́dẹ̀ atọ́jú ẹ̀ fún mi ẹ wò àtẹnujẹ ló fẹ́ pa bàbá yẹn bá ti fún lówó mo lè ti ṣàyé fún bàbá tó ti gbà káyé ìwé àtọ́jú ẹ̀rù bá wà ní ojú bẹ́ẹ̀ lọ ọmọ kọ́kọ́ tẹ́lẹ̀dá bá dẹ̀ kò yọ ni ẹ tẹ́lẹ̀dá bá kò yọ àwọn foríkò nìyẹn o. so kọ́nà sọ fún mi sí ni pé bàbá yẹn ò yẹ tó máa ń gbé fún o ó kàn máa ń gbà lọ́wọ́ á dẹ̀ kí o. ẹ o bàbá ọmọ kọ̀ọ̀kan. o ṣùọ. gbogbo nǹkan tẹ fẹ́ mọ̀ mo ti sọ fún yìí. mi understand o ṣùọ pé bàbá yẹn ò mọ anything. irú bẹ́ẹ̀ ló lè ṣé wọ́n lọ tọ́ ọkọ mi lẹ́nu tẹ́lẹ̀ kó mi jẹ́wọ́ fún ẹ ni. bẹ́ẹ̀ mo sọ fún ẹ tẹ́lẹ̀ mo sọ gbogbo máàlì ọ̀gbẹ́ni wa máa wé sáàdé níbi o wà lọ sílẹ̀ kó lóògùn fún mi mo fẹ́ wọlé mo fẹ́ sùn o àwọn bọ́ọ̀ sì dúró dé lè ibi tẹ́ ẹ̀rọ mi lọ ṣé ìrìn àjò àlọ́ ìdè ni máa lọ máa dé ẹgbàá gbé bó ṣe ń lọ ṣé ìrìn àjò àlọ́ ìdè máa lọ máa padà ẹgbàá gbé. ẹ wá gbà mí ẹ dákun káàró odò ó sùn èmi lára ilé òmù báyìí tó ń wọlé tó ń jáde bí ẹni tí ń ṣèyàwó kí ló dé. ọkọ ẹ má bínú. kí n má bínú látẹ̀kan nígbà bá dẹ̀ débi à ń lọ tàbẹ́ ni à ń lọ tá à ń lọ bá ẹ bọ́ tán. àbáwọn. ṣáàjì á lọ. ọlọ́pàá ẹ rà sà. ẹ káàbọ̀ ẹ kú jọ́ mẹ́ta. báwo lẹ́rìí. adúpẹ́ ẹ sì ṣe wọ́n jọ́ mo dúpẹ́ lọ́wọ́ yìí wo bá ń dúpẹ́ lọ́wọ́ wọn tí ì bá sọ láwọn nígbà wọn wá mú mi ń jọ́ sí àwọn ọlọ́run lò fún mi tó yọ mí o. àwọn ni ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni o. bàbá so ìmọ̀ràn mi kẹ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni o nítorí pé tó ṣẹlẹ̀ nígbà yẹn tí òun bá ń ṣe pélépé ọpẹ́lọpẹ́ ìwádìí àti oore ọ̀fẹ́ tá a ní tí àwọn ọmọ tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí fi jẹ́wọ́ wípé ẹ mọ nǹkan kan pa ẹ̀ ló lọ́nà fi kún yọ o tí rẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ òfin àgbọ́dọ̀ tẹ̀lé àdègbọ́dọ̀ wádìí dáadáa ohun tó fi bá ní ká ṣe òun náà la máa ṣe so ẹ̀yin náà ẹ máa kíyèsára ọlọ́run á túbọ̀ máa kó wa yọ o torí ọ̀rọ̀ òfin ẹ mọ̀ ojú méjì ni mo sì lọ síwájú òfin gan mẹ́rin tó ṣe bàbá ẹ máa wà kẹ́ very very careful ó ṣe pàtàkì tí àwọn èèyàn bá gbé nǹkan wá sọ́dọ̀ yín ẹ kọ́kọ́ yẹ̀wò lójú wọn kẹ́ ẹ mọ nǹkan tó wà nú ẹ̀ nítorí pé àìmọye àwọn èèyàn nírú nǹkan bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ sí tó jẹ́ wípé wọ́n ti padà lọ sẹ́wọ̀n kíbẹ̀ ní pé torí àìwà very careful tí òun bá ṣe péré ọ̀fẹ́ tẹ̀yìn rí gbà wípé àwọn tí wọ́n tí nǹkan ṣẹlẹ̀ sí padà jẹ́wọ́ pé ẹ mọ nǹkan kan pa ẹ̀ ìyẹn lọ́lọ́run fi kó yíyọ tún ẹ jọ torí ọlọ́run nígbà míì tẹ́ bá ti gbé wọ́n gbé nǹkan wá ẹ yẹ̀ wò kó má bàa di wàhálà sí náà àlè rí àkóbá
kó bá o àìrí àdábá o bàbá ọkọ mi ẹ ṣé mo dúpẹ́ tẹ̀sẹ̀ bá mi kówó yan lu gádàgádà tí wọ́n há wọn mọ́ ṣé ẹni bó ṣe wà yìí àtẹnujẹ nǹkan tó máa jẹ tí ò jẹ́ kágbàlagbà gbọ́ òun ló ṣe wo ló bá wọn débi tí wọ́n dé yìí. èmi là tẹnujẹ èmi ló yọnu sọ ti bí àgé ìkírun ló sọ pé tẹnujẹ èmi là tẹnujẹ. bàbá ọ̀rọ̀ obìnrin èmi ni sọ́sọ́ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èyí náà máa kíyè sára mo ti dúpẹ́ lọ́wọ́ tí mo dúpẹ́ kẹ́rí orúkọ mi ló yọ mí orúkọ mi ni ẹ̀rí tẹ́lẹ̀ ìbárí mi lọ́kùnrin ẹlẹ́dàá wọn ni mọ́ sùn tẹ́lẹ̀ ìbárí mi ẹlẹ́dàá wọn ni mọ́ sùn ẹlẹ́dàá wọn sùn ọpẹ́lọpẹ́ orúkọ mi tẹ́lẹ̀dàá mi ò sùn. ẹ̀ẹ́dẹ̀ máa gbìyànjú láti má sùn náà kẹ́ máa fojú sọ́lẹ̀ dáadáa tó bá gbé nǹkan wá fún yín. wọ́n máa tún wò ọlọ́run á máa wà lọ́wọ́. ẹ ṣé mo dúpẹ́ ẹ wọlé ẹ mọ mi ẹ má bọ̀ ẹ wọlé ẹ mọ mi sọ́mọ tẹ̀lé wa lọ ní sọ́ọ̀tún padà wọlé ara ń tà ń sọnù èmi nìkan là ń lọ tẹ́lẹ̀ kí ọ̀sẹ̀ padà wọlé mi èmi ló sọ bá tẹnujẹ́ bẹ́ẹ̀ mi èmi là tẹnujẹ́ bá gbọ́ ó dìgbẹ̀mí rẹ bá délé lónìí.